èmi ló wà lẹ́nu rẹ̀. ẹjọ ilé baálẹ̀ ni à ń lọ àmọ́ bóyá ẹmọ bẹ̀kẹ́ lè júwe fún wa. Ilé baálẹ̀ sẹ́ẹ̀rì ìsàlẹ̀ báyìí ni ilé baálẹ̀ tẹ́ bá ti ń lọ tẹ̀lọ ibẹ̀ ni ilé baálẹ̀ wà. Àmọ́ àwọn agùnbánirọ̀ ẹgbẹ́ yín tó wà nínú ìlú wa òkè ń bẹ̀ wọ́n ni àwọn wà. Tẹ́ bẹ́ bá ti ń lọ ẹ̀rí ilé funfun kan ní bàbá ń kòkò ibẹ̀ ni àwọn tẹ̀dọ̀. Ó sì dáńgbà yẹn bóyá kẹ́ kọ́kọ́ mú wa lọ sí ibi táwọn ẹgbẹ́ wa wà yẹn àwọn máa lè drop bag wa tó bá dẹ̀ ti wà òkè à ń lọ sọ́dọ̀ balẹ̀. Ẹ wo ṣe àwa níbi táwa ń lọ tẹ́lẹ̀ a lè mú yín lọ kò láṣìnà ẹ wò ẹ kàn lọ báyìí ilé baálẹ̀ nù ibẹ̀ ni àwọn tó kù yín wà ó yẹ já mọ́. ẹ jọ̀ọ́ ẹ ṣáà rí pálejò ni wà nù lù yìí àjèjì ni wà á mọ́bi kankan. ẹ̀yin ọ̀rẹ́ mi ibójú ní rojú sànù ẹ já mú wọn lọ ìgbó náà fi padà á sì máa lọ bí à ń lọ. ẹ jọ̀ọ́ ojú ló ń rojú sànù ẹ sámọ fún àjèjì ni wà nù lù yìí. ẹ mọ ká lọ òun náà yóò ti bẹ pé òun ti dù. àti ìbọn asúnà ni wọn. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé agùnbánirọ̀ ni wá nínú ìlú ẹ̀ a fẹ́ wá kọ́ yín lẹ́kọ̀ọ́ oyè yín kẹ́yìn náà kẹ́lẹ́ máa sọ òyìnbó bíi tiwa iná oyè yín. Mr. Kọfà ṣé ìgbà táwọn ìjọba wa tọrọ yín wá lùlù wa kẹ́ ẹ wá kọ́ wa lẹ́kọ̀ọ́ táwọn abilékọ báyìí náà ni ẹ wá kọ́ ẹ̀yin náà ẹ wo bẹ́ẹ̀ ṣe pé kọ́pà kọ́bà ẹ mọ̀ pé nǹkan tá a fẹ́ wá kọ́ yín nìyẹn kẹ́lẹ́ mo bẹ́ẹ̀ ṣe máa speak oyè yín bẹ́ẹ̀ ṣe máa ṣe eré mi báyìí bí mo ṣe wà yìí ń jáde ni bí mo ṣe eré wà yìí ìráyè ẹjọ́ kankan. ẹ farabalẹ̀ ya sí jí. Mr. Kọ́bà èmi rò pé bí àbá ṣe wà yìí a ti dàgbà a sì ti lówó lọ́wọ́ èmi rò pé àwọn ọmọ wa tá a bí ló yẹ kẹ́ sọ pé ẹ tún fẹ́ máa kọ́ lẹ́kọ̀ọ́ ni èwo tó wà ní tiwa àgbàlagbà ẹ tún fẹ́ máa kọ́ lẹ́kọ̀ọ́. bẹ́ẹ̀ ni o torí mi ò rọ́jọ́ fi solókùn tí ò bá sọ̀rọ̀ tẹ̀sán mo fi dúró mo níṣẹ́ tí mò ń ṣe àwọn ọmọ alóyè ká máa kẹ́kọ̀ọ́ kí ló káwa rú àwa tàdàgbà tó sàtún máa kẹ́kọ̀ọ́. lóòótọ́ náà àwọn ọmọ inú yẹn ká máa kọ́ ṣùgbọ́n síbẹ̀ ẹ̀yin náà ṣì nílò ẹ̀kọ́ láti fi lè mọ ọwọ́ tún sọ́wọ́ òsì kò sẹ́ni tó dàgbà ju ẹ̀kọ́ lọ. lédè kan gbogbo alágbẹ́dọ̀ kópa nínú ẹ̀kọ́ tẹ́fẹ́ kọ́ wa. bẹ́ẹ̀ ni gbogbo yín àtọmọdé àtàgbà kò sẹ́ni tí ò nílò ẹ̀kọ́. wọ́n kí gbogbo àtàjọpọ̀ ṣé a rí ìpàdé tí mo pè yìí ẹ̀yin ọ̀rẹ́ ìyàwó mi àtẹ̀yin ọ̀rẹ́ mi tí mo pè yìí sí ìṣètò rẹ̀ méjì tó ló ṣàfihàn ni. ṣé òṣàkóso ìyàwó ẹ̀ Yoruba AFESONA mi ni bóyá iṣẹ́ ìkòyè mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo rójú ẹ̀ lẹ̀ kí làwọn kọ́fà yìí dé sí báyìí. àwọn kọ́fà. àwọn àgùnbánirọ̀. àwọn kọ́fà olùṣàfún tó wá yíyójú padà lọ́dún tí ló tún yọ̀ mọ́ rọ́bẹ̀tì lórí ló ń gbó jẹ́ kí yàn padà pé wàá kí mo ṣe fún ẹ̀kọ́ fọwọ́rà orí rẹ̀ báyìí kí ni mo ṣe mo wá sọ tí yàn ṣe bá mi bẹ̀ ẹ̀ ló mọ́ mi lọ́wọ́ ìbẹ̀rẹ̀ mo bẹ̀ yẹn rẹ̀ ìyàwó mi. ṣó nígbà tó jẹ́ tí ń ṣe ìyàwó mi mo ti mọ̀ pé ọ̀rọ̀ tiẹ̀ ẹ̀gbẹ́ kan ló wà lórí mi ò mọ̀ gbà tí òṣàkúntọ́ tó sọ pé òun fẹ́ fẹ́ tàbí tí ẹjọ́ ń yanra yín lálẹ́ tẹjọ́ ń ṣe wọléwọ̀de àmọ́ nípa ti ọ̀rọ̀ ti òṣàkúntọ́ ìlú kò fi taratara yé àwa tá a jọ rẹ̀ ìlú rẹ̀ torí tàbá bíléèrè á ní òun ò fẹ́ kọ́pà o bóyá wájú ló ń lọ ní o bóyá ẹ̀yìn ni o kò sí ìtọ́mọ̀ nínú wa. ṣé ó ń darúkọ tèmi pé mo fẹ́ mi ṣá. kò fẹ́ kò fi gbà kan fẹ́ tẹ́lẹ̀ náà. kò gbà fún ẹ. kí ló fẹ́ fún ní sùúrù ṣọ́ngbọ̀n ṣáyé ọ̀rọ̀ tó ń sọ gbogbo ara ló tutù mi kí ló dé ṣọ́ngbọ̀n kó máa tó ń fẹ́ fi èdè ẹ̀gbẹ́ tó fẹ́ fi sòyìnbó lẹ́ẹ̀kan kó fẹ́ fòyìnbó pé rẹ̀ lólè àbí bẹ́ẹ̀ kọ́ ṣáyé ilé ayé ẹ̀ là lọ́rọ́ bàbá làkè yìí lóòótọ́ gbogbo alómọ̀ nílùú yìí pé òòṣà fúntọ́ ìyàwó lámẹ́bẹ́kẹ̀ mẹ́wàá gbogbo yẹn sì mọ̀ yẹn pé ìrìn ẹ̀gbá tẹ̀ ń wò yẹn wọ́n ń tọ́jú omi púpọ̀ ju o. kò ní jẹ́wọ́ ló máa jẹ́wọ́ ẹ̀bà tútù ẹ̀bà tútù báyọ̀ máa jẹ́ bàbá rẹ̀ ìpá orí ẹ̀ dànù tí bá lọ gbé ìkú fún. gbogbo ìṣòro tó bá ń kẹ́ ẹnu gbé òfin dà. ẹ kí mo ti ké. má ké orí rẹ̀ dúró mọ̀ sí lójú àwọn. ṣọ́ngbọ̀n tó bá kú owó tó yẹ kí ẹ̀gbá kó fi wọṣọ sára ìyàwó ló máa fi bó. ó ti dá sílẹ̀ fara yé jù. ẹ̀jẹ̀ ní sùúrù gẹ́gẹ́ bẹ́ẹ̀ fáyín ṣe mọ̀ yẹn pé gbogbo ìwà táwọn kọ́fà ìtàn lò fún nínú ìlú ìwà ló fún sí ni lágbá pátápátá. ṣẹ́ngbọ̀n nígbà tí àwọn kọ́fà àkọ́kọ́ ìyẹn àwọn kọ́fà tó ń kọ́ wá tí wọ́n wá ṣe
agùnbánirọ̀ tó máa sin orílẹ̀-èdè Nàìjíríà wọn àwọn bàbá wọn nínú ìlú yìí táwọn kọ́ wá tí àwọn pé ọmọ ìyá Àyìnkẹ́ ń ṣe lọ́ fún lóyún. ìyẹn ló ń tọ́mọ. tó jẹ́ pé ìyá ojúṣe gẹ́gẹ́ bí bàbá sọ́mọ wọn ò ṣe fún ìyá àti bàbá ẹ̀ ni wọ́n ń tóyún ni wọ́n ń tọ́mọ ṣó wá yẹ kí orílẹ̀ tún wá ṣẹlẹ̀ sọ́wọ́. ẹgbẹ́nu sáhùn káwọn gẹ́gẹ́ bí ìyá ọmọ ìyá Àyìnkẹ́ ni àwífà ìwọ gbọ́rọ̀ ìwọ gbà lẹ́nu ẹ̀ ẹ̀yin méjì ọ̀rọ̀ yín òun là káyè wá kò ní ọpọlọ kankan ṣó ti gbà fún ẹni kò ì gbà fún obìnrin sí ní kígbe kiri ẹ̀yin méjì ẹ̀ ní ọpọlọ rárá àti ẹ̀wá gbọ́ ọ̀rẹ́ yín òun nìkan ló lọ́pọ̀. ó ti tó tanda sọ́ọ̀bù síwèé lẹ́tẹ̀nu rẹ̀ ń hó orí ẹ̀ burú ni tó wá sórí bí ọlọ́ọ̀lọ́ta ta ló ní ọmọ ìlọ́kọ̀tọ̀ ọ̀dọ́ra ẹ̀rọ máa bí ìjẹ́ tí ó fọpọlọ sí lórí. kò lẹ́ o agbẹ́gbẹ́ ń sọ̀hún arúgbó ọjọ́ àtẹ̀pàmọ́ kú olójú kan sọ́mu dákun sómi dán ní ọ́ tó pé tó o bá tún kí ní àyà rẹ lómi gírí ni ọmọ jáde ń bọ̀ ṣé wọ́n tó o ti bàjẹ́ tó o rí kó apárìkú ẹsẹ̀ yìí dákun ẹ̀dẹ́kun ẹ̀ tá ń pè ọ́ lómi dán lẹ̀ gbogbo ẹgbẹ́ rẹ ti sẹ́ pẹ̀pẹ̀pẹ̀ gbogbo oyún ló ti yọ sán bí títí ń sẹ́ ní òfò kiri tírẹ́bọ̀dù wèrè òjò kan wá jókòó bí àpótí rẹ pẹ̀lú olùdó yàgbọ́lú kọ́ ọ lọ fẹ́ yàgbó nǹkan tí ń ṣe tíátà wọ́n dájú kọ́ fẹ́. ẹ kú jókòó ẹ̀yin ìyá wa ta ló lè rán mi létí ẹ̀kọ́ tá a kọ́ kọjá ìyá wa ẹ̀rọ wa létí. ìgbópa lára ìkíní ìfúnpá ìfún bẹ́ẹ̀ bá ẹ má wọlé ẹ̀yin ẹ̀rọ mi létí. iṣẹ́ ló ọ̀sẹ̀ múra sí ọ̀rẹ́ mi iṣẹ́ la fi ń jẹ ní kíkà ìyá rẹ lè lówó lọ́wọ́ bàbá rẹ lè lẹ́sìn lẹ́ẹ̀kan tó o bá gbójúlé wọn ohun tọ́tọ́ ni mo sọ fún ẹ ohun tá a bá jìyà fún kì í lè pẹ́ lọ́wọ́ rárá ohun tá a bá pa ṣiṣẹ́ fún ló ń pẹ́ lọ́wọ́ ẹ ní apálára ìgbọ́npá nìyí. ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn ṣe I'm really impressed. ẹ mọ̀ ni nǹkan tá a fẹ́ kọ́lé nìyí bí a ṣe lè wà materialize kí ló ń jẹ́ báwọn bí a ṣe lè wúlò fúnra wa pẹ̀lú ohun èlò tó wà ní àyíká wa. ẹgbọ́n nǹkan táwọn èèyàn sọ ní àwọn orin táwọn ọmọ Yorùbá sọ pé iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa ẹni kò síṣẹ́ á máa jalè ìwé kíkọ́ láìsí ọkọ́ àti àdá kò ì pé o bẹ́ẹ̀ ni ìwé kíkọ́ láìsí ọkọ́ àti àdá bí kò ṣe pé bẹ́ẹ̀ náà ni ọkọ́ àti àdá láìsí ìwé kíkọ́ òun náà ò tí ì pé ẹ̀yin ní kí n ṣáwò ẹ̀yin náà wo irú àwa tá a lọ school sí tá a bá tún níṣẹ́ lọ́wọ́ á jẹ́ kí ìwé tá a kà ó tètè wúlò fún wa ẹ̀yin náà tẹ́ ẹ níṣẹ́ lọ́wọ́ tí ẹ bá wá kàwé á lè tètè jẹ́ kí iṣẹ́ ọwọ́ yín náà lè máa gbèrú sí i. ọ̀rọ̀ lẹ́sọ kọ́fà ẹ dákun ohun tẹ́ ń jẹ́ kó yé wa ní ìsìn ni pé gbogbo wa pátá iṣẹ́ àgbẹ̀ ní ká mọ̀ sí. rárá o. àmọ́ àwọn kan wà tó jẹ́ wípé kòkó òun làwọn ń ṣe tí wọ́n mójútó àwọn kan sì wà tó jẹ́ wípé àwọn ń darán nùlù káàkiri tó jẹ́ wípé nǹkan ọ̀sìn làwọn ń sìn àwọn kan sì wà tó jẹ́ wípé kátàkárà òun làwọn ń ṣe àwọn lè lọ ìlú òdì kejì kí wọ́n rè ta sọ kò sí tí wọ́n èta èmi tí mo jókòó tẹ̀ ń wò yìí oníṣòwò lèmi tó dájú tí gbogbo ayé sì mọ̀ pé oníṣòwò ni mí ẹ dákun ṣé kí n wá fi iṣẹ́ òwò mi lẹ̀ kí n mọ̀ sí iṣẹ́ òwò mọ́ ni kémi náà bá mọ̀ dáko kí n bá dìyà dákúdákú. rárá o gbogbo wa ò lè rí bákan náà. ẹ gbọ́ nǹkan tí mo sọ lẹ́sẹ̀ tí ẹ bá kàwé tí ẹ bá mọ̀ nípa ìwé ó máa tún help òwò yín tẹ̀ ń ṣe ni àràrà ẹ má fi ṣe òwò sílẹ̀ gbogbo wa ò lè jọ rí bákan náà àti ìjọ kàwé sọ pé ìwé la fẹ́ tó yé wa àbí kò yé wa. kódà gbogbo ohun tẹ kọ́ wa látàrọ̀ ó yé wa yékéyéké ni àmọ́ ohun tó ṣẹlẹ̀ ń sìn ni pé ó ti wá tásìkò tá a fẹ́ máa lọlé nítorí pé kálukú wa níbi tá à ń lọ bí irú èmi sì ń ya alájọ mi ń dúró dè mí ṣe ti ṣe tó àbẹ̀ tí ṣe tán. ẹ wo olùkọ́ ni èmi ní kọ̀ọ̀kan dé lọ́sẹ̀ tí ń bọ̀. ẹ̀yin ọ̀rẹ́ mi àní bí ó bá sọ pé àlàmú sẹ́yìn kò sálàmú kankan bí kan kọ́ pa ní ìlànàmú tó séèyàn bẹ́ẹ̀ ni àní kò sí tí èsì fún mi kò sì sí tí è fún mi lèmi náà fi wá pinnu lọ́kàn mi pé kò sí tí bẹ́ẹ̀ ní kápá mi tí mo ò ní ṣe fún kan parí yìí débi pé bó bá débi tí ń lọ lọ́hùn
ó lè mọ ìrántí mi. Jọ kí n tiẹ̀. Kí ni tiẹ̀ tó pé tí kọfà ní ìbá padà síbi tán ti wá ló wà mọ̀ sí ìrántí rẹ̀? Jọ kí lórúkọ tiẹ̀ ń lé aláró? Mò ń wí o, ó sá fún tán, mò ń pariwo wò sọ́tì. Ọ̀rẹ́ mi kò lè yọ alọ́mọkùnrin ìséèyàn wọ́n máa pé èèyàn séèyàn ó dáa gan ni ó dáa bá bá sọ pé èèyàn dáa ọ̀pá ní ìjà ọ̀rẹ́ mi. tó bá òun ni. ó jù bẹ́ẹ̀ lọ ọ̀rẹ́ mi kódà a mọ̀ ṣe mí bí kí n sùn sí ń gbà mí. ó sì mọ ọrọ̀jú bàbá ti ń sọ̀rọ̀ bàbá ti dọ̀dọ̀ kọ́pà náà ló mọ ọrọ̀jú. Láàárín ìwọ, èmi, Àìkẹ́. Tẹ́lẹ̀ sẹ́yìn kò ní. Ṣé kọfà ní ìsọdẹ̀ ló fẹ́ kọ́ lọ́pàá fẹ́? Àyìnkẹ́ bí léwu mi ọ̀rẹ́ mi. Ṣé èrò pé ọkọ̀ pa wọ́n lè fẹ́ ẹnìkan kan nu wa? sáàdá ni. Sàdẹ́tẹ̀. Àdẹ́tẹ̀ gbọ́rọ̀gbọ́rọ̀ ni ọ̀nà ó jì síra wọn gan. Lọ́nà wo? Ó jì síra wọn. Ṣé mọ̀ pé wọn bí ọ̀sẹ̀ wà wọ́n kàwé àwọn ti rí àkàn kọ́kọ́. Kí wọ́n lóde tí wọ́n fẹ́ kún torí kọfà níyì? Kí ló yẹ tó fẹ́ para rẹ̀? Ó mọ ọ̀rọ̀jú fò, ó mọ pariwo nítorí ọ̀rọ̀ kọfà níyì. Ṣé o fẹ́ ya ọrùn ṣùlàparò kú sí ilé? Mo máa ń ké, mo máa ń pariwo. Bí ewu mi. Ṣé wọ́n mọ̀ pé ìgbà tá a bá fi wíkà náà la fi sọ padà ní? Bàbá tó! Yóò máa lẹ́yìn. Ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn ajá tí ẹni. Mo rò pé ẹ̀kọ́ tí à ń kọ́ yín ó yé yín díàdíà. Ó yé wa. Ẹ̀rí èyí tí a tún fẹ́ kọ́ lẹ́nu is very important. Ó jẹ́ nǹkan tó jẹ́ kókó gidi ni. Tí a bá fẹ́ pe bàbá ní English, ẹ máa ní padà. Padà. Kí ni mo pè é? Padà. Kí ni mo pè é? Padà. Kí ni mo pè é lẹ́ẹ̀kan sí? Padà. 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 Bàbá ni padà. Bàbá ni padà. Tí a bá tún wá fẹ́ pe ọ̀rẹ́ sí ní English, friend. Friend. Kí ni mo pè é? Friend. Kí ni mo pè é? Friend. Kí ni mo pè é? Friend. Ọ̀rẹ́, friend. Tí a bá fẹ́ pe jama tó jẹ́ ará àdúgbò lápapọ̀, ẹ máa ní people. Kí ni mo pè é? Kí ni mo pè é? Kí ni mo pè é? Ó dà pé ẹ̀kọ́ náà ń yé yín dáadáa nù. Ó yá pàtẹ́wọ́ fúnra yín. Ẹ pàtẹ́wọ́ lẹ́ẹ̀kan sí. Àkọ́kọ́ padà. Ẹ kú jókòó. Olùkọ́ wa. Ń bọ̀. Àkọ́kọ́ mo ní bàbá padà. Padà. Ẹ pè lẹ́ẹ̀kan sí. Padà. Ẹ gbọ́ gbogbo yẹn pàtẹ́wọ́ fúnra yín. Ṣé mọ ìdí àti ìtumọ̀ tí mo fi ní kẹ́ pàtẹ́wọ́ fúnra yín? Nítorí pé nonsense ni potential. Kí ni jẹ́ bẹ́ẹ̀? Rádaràdà. Nígbà tí ẹ fẹ́ pe bàbá tí ẹ ń pè ní padà, ṣe rí ọ̀gá àgbà tó kọ́ yín níwèé, ó gbìyànjú, ó dẹ̀ ṣe dáadáa, ó mọ ohun tó kọ́ yín, ṣùgbọ́n èdè ẹnu títí ẹ̀ ó yàtọ̀ sí èdè ẹnu títí yín. Ahọ́n tẹ̀yìn máa fi pe nǹkan yàtọ̀ sí èyí tó máa fi pe nǹkan. Gbogbo nǹkan tí ó bá bẹ̀rẹ̀ pẹ̀lú p àbí tó ní p nínú f ló máa fi pè. Àwọn nǹkan tó bá ní f tó bá máa pronounce ẹ̀ á pè ní p. Nǹkan tó ṣẹlẹ̀ gangan nìyẹn. Bàbá ò kì í ṣe padà o. Tó bá fẹ́ pe bàbá is father. Kí ni mo pè é? Kí ni mo pè é? Yes. Tó bá pe ọ̀rẹ́ ní friend anywhere, odò ńlá tí wọ́n máa kọ́ báyìí tó máa ya etí ẹ sí tó máa ya imú àtọ́jú sí ni o. Ọ̀rẹ́ is friend. Èyí tí mo tún wá gbọ́ tí ó tún wá yà mí lẹ́nu díẹ̀ nígbà tí mò ń bọ̀ mẹ́rin tí mò ń gbọ́ tó sọ wípé fífò. Kí ni túmọ̀ fífò? Ẹ ṣe ṣẹ́rí tí a bá fẹ́ pe èèyàn kan á pè ní 1%. Tó bá jẹ́ wípé èèyàn yẹn ti ń di 2, 3, 4 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ìyẹn ni wọ́n pè ní people. Kí ni mo pè é?
people. So bí ẹ ṣe gbọ́dọ̀ máa pè é ní gbogbo ìgbà òun nìyẹn o ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹ pàtẹ́wọ́ fún olùkọ́ yín. Now gẹ́gẹ́ bí gbogbo wa ti jọ mọ̀ assignment tí mo fún yín ní alẹ́ àná ṣe bẹ́ẹ̀ ti ṣe bóyá ẹ̀ka ẹ̀ máa gbé wálé ẹ̀yọ kọ̀ọ̀kan. Ìyá wa kí ló dé inú ọrùn. Ọmọ mi bó bá ṣe pé ẹrù ìṣẹ́jú kan pínpín ní báyìí ẹ bàbá onílọ̀dọ̀ kọ́fà hùn. ọlọ́dọ̀ kọ́fà ìyá wa níbi ìbá bímọ ilé ayé àtọmọ tọ́wọ́ bá ń gbà nígbó báyìí ìyá pariwo yẹn wá bí ẹmọ gidi pé inú gbó ló ń lọ ìyọmọ yìí ojú rẹ̀ kó gbà má gbà nú gbó ọmọ tó bá já létí lápá ọmọ tó kòkè gbáràn tó já létí lápá tó ti gbárin sí mọ létí ènì gbọ́ ẹ̀yin abiyamọ ẹ̀jẹ̀ rẹ̀ kú lè báyìí ẹ̀jẹ̀ rẹ̀ pọ́ ọmọ yín fún kú. dákun dúró náà kí n tiẹ̀ ẹ mú mílíkì ò sí èrè alágolo rẹ wá ń sínwín kí ló kàn. àyà àgbẹjọ máa ń yẹlẹ ẹni ìṣòro ṣé ń gbọ́ ṣé rí wọn náà yá tó bá máa sọnù òdìgbò fèrè ọlọ́dẹ ikú ọmọ yẹn là ń kú lọ ó dà pé ẹ̀mọ́ bó ṣe ń lọ ń gbòòrò àná àwọn òṣìṣẹ́ ẹ pé ògo kọ́lọ́kọ́lọ́ rí ògo kọ́lọ́kọ́lọ́ lẹ́ ń wò yìí kí wọn tó wọ bọ́dí fitẹ̀ kó tó wá mú fìlà àwọn bàbá mi àbáláyé kó tó wá pẹ̀ntigó ẹ̀ ṣe gbọ́ yàtọ̀ sí ìtẹ̀mí lò wáyé ṣé ń gbọ́ àpọ́n ẹ̀rọ máa fẹ́ rò fábùkù ẹ̀pọ́n wa lé o káànù lè yẹ yín sí. ẹ fi wọ́n lẹ̀ táyà wọ́n dàbí tọ́bí play lúdò yìí a ti gbọ́tọ̀ yín dáadáa o a gbọ́tọ̀ yín a mọ̀ dáadáa a gbọ́ pé ọ̀rẹ́ mi máa wojú ẹ̀ má jẹ́ wojú ìyá rẹ̀ a ní òfowó rẹ̀ o ṣáàdọ̀ lẹ̀ yìí wọ́n nígbà tó fún yín lóyún tán wọ́n lóṣù mẹ́ta lẹ́tí pé kò ní bàbá ọmọ yìí ẹ pàmọ́lẹ̀ tẹ́lẹ̀ lánàá bá kàrà tó fà yá yìí ẹ wọ ẹnu gbogbo ẹ̀ ló kún sáájú kúsẹ́ ìgbé ẹ̀rọ lẹ́tà wa. ìyá wa ọmọdé kalẹ̀ ọ̀rọ̀ yẹn ní òde kọ́bọ̀ tó ṣe sórí máa nà fọ́nà. ń gbọ́ ọ̀bọ ọmọ wíwú tọ́tọ́ tó ṣẹ́jú pàpọ̀ alábòsí irú ròǹbòrùn ẹ̀rí lé má fi nǹkan dọ̀bálẹ̀ fún mi irú ròǹbòrùn ńgbà tó ọlọ́ǹbọ̀ ọmọ wí tó wá ṣẹ́jú pàpọ̀ nǹkan kó sí ọ lójú mi. ṣé ẹ rí nǹkan tí wọ́n sún mi rèé o ó rí àwọn Yorùbá wọn sọ̀rọ̀ sí i bá a bá ní agbíyàn gbé bí wọ́n ṣe jábọ̀ wọn mọ̀ wá ìjábọ̀ wọn sì ni wọ́n yọ kí wọ́n tó lọ dùn. ó tẹ̀ máa fọ́ dáadé. àṣìkè wá sí wípé torí mo kúkú bọlá fún yín bí mo ṣe ń kúnlẹ̀ mo tún bá wọn wí ẹ dákun sí ẹ̀dọ̀ lọ́rùn mi àwọn tí wọ́n bá yín sọ̀rọ̀ tẹ́lẹ̀ wọ́n bá yín tó lọ́mọ iléèwé primary and secondary school ni ibi tẹ́mi ó ti bá yín mu yunifásitì ẹ̀ tó fẹ́ gba graduate lèmi ó ti bá yín mu ẹ dákun kí ló ṣe yín ìyá wa tẹ́lẹ̀ orí bẹ́ẹ̀ ti ń fa gbó ẹ mọ́ bínú ìyá wa tẹ́lẹ̀ white and black television tàyí yóò lò ó tá ń kó bá yín tààràn yín lọ́jà zùmùrà ẹ dákun tààràn yín lọ mọ́sálásí ibi tí wò tí kírun lẹ̀ ṣé mo rán yín sẹ́ni ẹ wá wí tẹ́ ẹ wá wí ẹ wá kún rẹ̀rẹ̀ wá dàbí omi tí wọ́n pa kún gbogbo tá ń kó bá yín tààràn yín sẹ́ ẹ wò ó sẹ́ni gbogbo ẹ pàdé ẹ̀kẹ́ yín bí ètí wọn fi sálá fún èmi ọba yín wá ń lẹ̀ dé ẹ dákun ilẹ̀ bí èmi gbọ́ tán yín bàbá mẹ́wàá ọmọ kan àbí ẹsẹ̀ pé káàkiri kàn ní pé pé ẹ̀yin gangan bẹ́ẹ̀ bá rọ̀mọ̀ kiri báyìí wọ́n rọ̀ fún yín bẹ́ẹ̀ ṣe báyìí wọ́n rọ̀ fún yín kò sí bí tẹ́ ẹ bàjẹ́ dé kì í ṣe pé nǹkan ní bẹ́ẹ̀ kún yín ṣé bí dààmú ayé ní bẹ́ẹ̀ kún yín nígbà táwọn ọkùnrin gbogbo ẹ̀jọ́ ọkùnrin ní ìbéèrè ìbánilẹ̀ wọ́n wá dàdọ̀tì inú yín tán wọ́n wá dúró tètè òsì wọ́n wá kọ́ ẹni tí ọba yín fẹ́ ẹ̀yin ìjọ òsì yàrá dára pàtẹ́rẹ́ pọ̀ wọ̀ ìyá àbàlùjẹ́ ìyá burúkú ọmọ olè ìyá burúkú ẹ̀kọ́ ìyá òkú bí mímì ìyá gbọ́ngbọ́n ọmọ gbogbo lọ kọ́mọ dàbẹ́ sí yan bí òrùn aago kan ọ̀sán táàlì yóò sì ìyá wa ẹ mọ́ tí mo bá sọ tó bá dàbí àṣìṣe mọ́ ẹ̀jẹ̀ bá yín gbómi wọlé. tá ránṣẹ́ awítọ́nìsì ọlọ́run bí olóògbé sọ̀rọ̀ takú síbi ìdówọ́jọ́ múlá èmi ti rò pé èèyàn ni ó lára wọn ni nígbà mo ti rí ọlọ́ṣọ́lọ́ṣọ́ mo ti rò pé wọ́n ó gbádùn tó rójú rẹ tó yàtọ̀ sí tàwọn ẹlẹ́pẹ́ bá ń padòdé sí ń pọ̀. ẹ jẹ́ àlọ́ ẹ wá wí ní sẹ́yìn ìyá wa sẹ́ẹ̀rì mo ti wá mọ̀ pé ẹ ti tẹ́ dákẹ́dákẹ́ tẹ́ ẹ wá sojú bí white and black television kà yóò wò ẹ dákun kí ló mú yín tẹ́ ẹ wá sọra yín di gidi ẹ wá ń pàdé tó wà sọ́ọ̀sì àwọn akólólò ọmọ bọ́lá fún yín o ẹ̀yin yóò sì àjà àràbùkà yóò bímọ mímí òkú wà lórí ìyàgò ní ọmọ bú ẹkùn ẹ̀jẹ̀ tó lè tí ọ sáfà ẹ wò ó yá tí n bá padà dé tí n bá bí mi bí wọ́n ti dé fact ọmọ yẹn dùn ó tó ká máa parọ́ ó try gan ó ṣe mo appreciate tẹ máa wo nǹkan máa rò wípé bóyá torí máa ń bá mi sún oúnjẹ àbí máa ń bá mi fọṣọ àbí nǹkan kan òun kọ́ ni mo ṣe máa ń àláyọ̀ kó mo wá síbi ṣọmọ reason tí mo fi láìkẹ́ ṣá ó mọ̀ reason tí mo fi fẹ́ràn ẹ̀ gangan ni wípé nínú gbogbo àwọn ọmọ tí mo máa ń kọ́ mo notice pé ìwọ ló máa ń kọ́kọ́ grab gbogbo nǹkan tí n bá sọ fún mi
ṣùgbọ́n àwọn nǹkan míì gan ti máa kọ́ tí mo máa rò ó pé kí ni yóò ti lè yá ọmọ ìlú lọ́wọ́ kan ti mọ̀ bó ṣe ń ṣe ni kò máa ṣe ṣe ti ẹ̀ ń sìn because ìwé torí yẹn òun náà ló máa ń hẹ̀pẹ̀ dá ní gbogbo ìrìn tí wọ́n fẹ́ rìn láyé yẹn ṣe ti ẹ̀ mi mọ reason tọ́lọ́wọ́ á jẹ́ pé bí lọ́nà ń dá ẹ sí o kò yé mi o because pẹ̀lú bóyá ṣe yìí ìgboro ló yẹ kí wọ́n wà. ibi orí dání sí làmọ́ gbé kásámọ̀ sí dáadáa ní ayé yìí sẹ́rí pé gbogbo ohun tẹ́ ẹ̀ kọ́ mi ó nípa lára mi abẹ́ẹ̀rí ni ó mọ tí yàtọ̀. ní tí wọ́n ṣàbàzọ́ fẹ́ má gbàgbé má ṣeré kọjá bó ṣe yẹ bó ṣe ń ṣe yẹn náà ni kò máa ṣe lọ. dúpẹ́ lọ́wọ́ yín o. ó ga jù sí àpá ó ga jù àrẹ. aláwọ̀ pípù yìí ń fẹ́ ra wọn wọ́n ń fẹ́ ra. àrè ẹ pẹ̀lẹ́ ẹ̀yin èké ìbídùn ṣé wọn gossip tẹ́ ń ṣe òun ni ò lè jẹ́ kẹ́ ga ó dàbí pé ṣé ẹ yóò ka yín lára primary assignment tó fún yín yẹn kò tí ka yín lára tẹ́ bá ṣe tó ẹ bá mi lókè bí. àbòsí àwọn alábòsí. ẹ̀gbọ́n mi ẹ ṣe ọ̀rọ̀ yìí ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ o torí tẹ́ mọ̀ pé báwọn kọ́fà yìí bá kú ònú yóò kú ẹ̀yin àti àwọn aráàlú o abẹ́ ṣe mú ọ̀rọ̀ ó ti ń lé jù o wọ́n láwọn là ń bèbè wá bí wọ́n ní ìṣẹ̀lẹ̀ búra ayé tó fi di pẹ́ ìdàmú léra yín lórí. ṣé wọ́n sọ fún ọ pé àwọn láńbébé tí wọ́n wá bá mi sọ fún ẹ pọ́n gbéjà wá ni àbọ̀dá wá bá mi ṣeré mi mo sọ dìjà àwọn tó sọ̀rọ̀ fún ẹ wọn ò túṣu désàlẹ̀ kòkò fún ọ o ṣe ló mórí ọ̀rọ̀ báyìí tó sọ fún tó bọ́rọ̀ ayé ṣe rí nù wọ́n fẹ́ tẹ́lẹ̀ báyìí wọ́n mọ pàlàpàlàpà ni àwọn tó wá lóòótọ́ ṣé mo rò pé bóyá bọ́ tiẹ̀ ṣe wá wọ́n wá kí mi àbọ̀ wá béèrè ọmọ mi bọ́ ṣe ń wá kán sì máa lọ ni àmẹ́rìbọ̀ náà wá rà ọmọ ẹran náà padà ń gbẹ́jọ́ wò mí wò kò sára táwọn mẹ́tẹ̀ẹ̀ta òfin mi dá tán lọ́ bá bẹ̀rẹ̀ sí ní fèébú ara bú mi bí mo ṣe relé ọkọ àkọ́kọ́ tí mo padà tẹ́lẹ̀ kejì tẹ́lẹ̀ kẹta padà bẹ̀ mí tí mo tún lọ rè bímọ fún kò sí tí wọn ò kà tán lọ́ bá bẹ̀rẹ̀ sí ní bú mi wọ́n bú mi wọ́n fi mí wé ṣe ń dé ìkan tiẹ̀ wà ń bẹ̀bẹ̀ tó sọ̀rọ̀ tàbí fún síbi ìjọ́wọ́jọ́ mu láà àbúrò mi ó dá mi lójú pé tí wọ́n gan bá wà ń bẹ̀ ọ́ bọ́ sọ́ọ́lì ọmọ ògbárò sọ ìdomi lé mi lórí tó o bá rí gbogbo aṣọ tí mo wọ̀ báyìí ló dìdàkudà mọ́ ńlá jẹ́jẹ́ mi mo sì jókòó lóòótọ́ ni mo mọ̀ pé táwọn àgùnbánirọ̀ bá lọ tán àwọn tá a jọ wà ń lù ní ó kàn àmọ́ kì í ṣe gbogbo nǹkan ni sùúrù máa yanjú ń tó gbé wá bá mi kò dáa wọ́n sì ní gbàgbọ́lọ̀ wọn ò gbàgbọ́lọ̀ béèyàn bá fi wọ̀ sílọ̀ mi èmi Adéníkẹ́ Àdùfẹ́ wọn ò ní gbà á. àmọ́ síbẹ̀síbẹ̀ ẹ̀gbọ́n mi sùúrù ẹ̀ mọ̀ pọ̀jù àfi tí ò bá ní tó ẹ lọ sùúrù sọ̀rọ̀ yín o. ó dára mo ti gbọ́ bọ́ bá gbé sùúrù wá níjọ́ bèbí náà ná sùúrù sí. bíléwu sọ́rọ̀ tí ń bẹ́ ńlẹ̀ kò fẹ́ yé èmi mọ́ ọ̀rọ̀ rẹ̀ ò yé mi o torí mi ò mọ̀ tó kàn nínú ọ̀rọ̀ òṣàfúntọ́ àti Kọ̀pánìyì kò sì mọ́rọ̀ ọlọ́run ò sì gbé lórí bí ẹni pé nǹkan mi wà ńbẹ̀ dákun kí ni ń bẹ́ ńbẹ̀ gan á sì ti ibi tó jẹ́ tiwa ó ní kò sí kankan láàrin òun àti Kọ̀pánìyì dákun kí wàá ní tiẹ̀ tó fẹ́ kú lórí ọ̀rọ̀ lọ́rọ̀. ṣé bó ṣe ń sọ̀rọ̀ inú sì ń bí mi. bẹ́ẹ̀ ni Yorùbá bọ̀ wọ́n ní igi ogoro má gún mi lójú àtòkèrè báyìí la ti ń wò jọ̀mọ́ bínú o tí Kọ̀pánìyì tó bá wá fún ọ̀rẹ́ wa lóyún tó sá lọ ibo ni kó gbóyún gbà. bẹ́ẹ̀ ni wọ́n sì ní fi ọ̀rẹ́ ẹ̀ hàn mí kí sọrú èèyàn tí ó jẹ́ tójú bá wá ti ọ̀rẹ́ wa ta lójú ò tì wá wa gangan báyìí là lójú tì. àmọ́ síbẹ̀síbẹ̀ sùúrù láti o torí èmi ń bọ̀ sọ́ọ̀nì sí òun wọ́n rí wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ la fi ń pàmùkúrú pẹ̀lẹ́ tí ká rọra sọ̀rọ̀ yìí kó mọ̀ de pé arẹrù ẹlẹ́rù àfàtìwà dání torí bó bá yá ní ìsìn òṣàfún tó padà sọ fún wa pé kí ló kàn wá bẹ́ẹ̀ sábà láàfẹ́. ó kàn mí gbọ̀ngbọ̀ngbọ̀n torí tó bá ti ń tọ́ka sí nínú abúlé wa yìí wọn ò mọ̀ dárúkọ wa mọ́ èmi ò lè gbà kí Kọ̀pánìyì fẹ́ ọ̀rẹ́ wa n ò lè gbà. ẹ jábọ̀ sọ tọrọ wa. ìwọ́gbọ́n fẹ́ fẹ́ Kọ̀pánìyì ọ̀rọ̀ rẹ ti yé mi. èmi níbi tákàn mú mi wà. ẹ jọ ọ̀rọ̀ yín ìyá tó sọ̀rọ̀ bọ̀tí kí nìkan tí mo kàn máa sọ fún yín ẹ gbìyànjú láti gbà ní tọ́ mi lè parọ́ fún yín kí mi ò fẹ́ ọmọbìnrin tá à ń sọ yìí mi ò fẹ́ ọmọbìnrin tá à ń sọ yìí rárá. ẹ jọ kí ló fẹ́ fà nígbà tó ní ká wá fún àwọn ọmọ lẹ́kọ̀ọ́ tí màá máa pe ọmọ yẹn sí kọ̀ọ̀rọ̀ tí màá bá gbogbo ẹni tó bá ṣe ewé ẹ̀wọ̀n níbẹ̀rù Ọlọ́run ni ìyá ọjọ́ ọ̀la ni wọ́n pèsè orí ara wọn bí àyè ò bá jẹ wọ́n máa jẹ àwọn ọmọ táwọn fúnra wọn bì
So ẹjọ́ tó lọ tẹ̀lé ní ìfẹ́ ọ̀pá àwọn ìṣèwẹ̀ so ní náà mo ń pè mí pé ìwà àtọmọ yẹn ìfẹ́ra ó ń gbóúnjẹ wá fún ẹ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ó ń bá ẹ fọṣọ ẹ wà nínú ilé for over 3, 4, 5, 6 hours ó dẹ̀ ń claim pé ò fẹ́. wàhálà ń pọ̀ èèyàn sọ fún yín fún òun pé ẹ̀jẹ̀ tún ṣì ń lọ ní ṣé kò sọ nǹkan tí ò ṣe rẹ̀. obìnrin ni wọ ọ̀rọ̀ tó wà lẹ́yìn ọ̀rọ̀ ọkùnrin ni kò lè yí ẹ. ẹ̀yin ọkùnrin àti lọ mi ò fẹ́ sọ́ọ̀rì kan ẹ̀ẹ́dẹ̀ ní ìlú bàbá mi ní òṣèlú mi ò fẹ́ ẹ̀gbà ó tún ṣe àṣẹ ẹ̀ ti gbà ẹjọ́ ẹ má bínú ní tó kú òun àpà ìyá ni gbogbo káwọn ọjọ́ ló káwọn àti jọ. ẹ ti bọ̀bọ̀ ìlọrun lẹ̀ ó lóun ò fẹ́ ẹ fi lẹ̀ oníkálukú ló lórúkọ bàbá ẹ̀ náà ń. torí tọ́mọ bá máa dáhùn àṣẹ ìsọdún orúkọ wọn lè pe ní ìbọn pè mí àbí mi kúkú jẹ́ níyì. tó bá dé kó pọ̀ sí ẹ̀kan gbogbo yín náà lè máa fara gbà. bàbá ti bá wa ní fọ́ ni. ìwọ ní tí gàmbàrí bá pa fúlàní kò lẹ́jọ́ nínú àbí ọmọ ìyá ni gbogbo yín. kí ni tiwọn ẹ ìsinmi wọn pẹ̀lẹ́ ọsọ òjì ó fọ́. ẹ gbígbùn kí ó ṣàfún tọ́wọ́ ojú tèmi tó dáwọ́ kọ́fà kó wó ojú mi kó sọ̀rọ̀ sí mi fàlàfàlà kó fẹ̀yìn ní gbólẹ̀ kẹ́jẹ̀ máa yọ ń bẹ̀ kó ṣàfún tọ́ tó dáwọ́ kọ́fà ẹlẹ́dàá mi o wọ́n jẹ́ bí ọba lẹ́yìn ní mọ̀sán èèyàn mú kíkan ọmọ jẹ̀ ní mọ̀sán ọmọdé mú kíkan. o ti fẹ́ mú kíkan. ìyọ́. ee dákẹ́ wo jẹ́ ìṣó kankan fún ọ tó o rí àwọn kọfà yìí iye ìwúrọ̀ wọn kò gbá rúnrún o tá a bá rún bí orí wọn ò ní pé tó mo ta fẹ́ ṣe báyìí èmi ò bọ̀ sọ fún àwọn ọmọ wọn wà gbogbo lọ háwa tàbí ká lọ sọ̀rọ̀ ya ayọ̀ tí ń tàtàǹkẹ́ lára afẹ́fẹ́ tó pọ̀ háwa lọ sí bá àwọn kọfà yìí ní ànàmórílégbó ànàmórílégbó ó sì mọ̀ gba fẹ́ẹ̀sì lé wọn ẹ̀ sá lọ wo wọn kí àwọn fìyàwó rẹ̀ mọ́ láyéláyé kọ́bà fún òtún wá lù ìmọ̀. kò ní wẹ́ẹ̀dì àmín kò ní pa ẹ́. ẹ wọ ọkọ ṣe rí ibi tẹ́ mi aṣọ ọ̀wọ̀ tẹ́ wúlò fún ẹ̀kọ́ tó sí wa o. àṣẹ afẹnà kọfà. ẹ má gbìyànjú ẹ wo ẹ má ṣe kíni ẹ má gbìyànjú ẹ wo ẹ má hesitate àbí hesitate jẹ́ pé láàrin ọ̀sẹ̀ méjìlá èmi fún mi kẹ́ ẹ gbìyànjú mo lọ sílùú Èkó mo ti ra blended mo ti ní àwọn expenses kankan. ẹ wò má tẹ má sọ ìbò tó wà lẹ kó ṣe ìbò. ẹ ṣé ó kí ọ̀rọ̀ expenses tí mo sọ fún yín tí mo là kó wá sí ìlú yìí ní pé tẹ bá gbìyànjú tẹ bá ń gbọ́ ẹran ọba ní í ṣe ajá ọba ní í ṣe àyàn ilé ọba ní í ṣe o tẹ bá gbìyànjú láti lọ fọwọ́ kan àwọn kọ́pà tẹ̀ ń wò yẹn ìjọba lẹ́nu ẹni tí má dẹ̀ gba ṣoṣo lójú onítàn máa rí ìjà ṣoṣo kó má lọ di wípé a máa di ẹni tó yẹ pé àní lè fi orí lé ibùsùn tó máa họ́dà àwọn màtálíọ̀ gbàrà sọjà èmi kan wá bọ́ stabule. sẹ́nu kọ́fà tẹ́gù èwo ló jẹ́ tó wà àkókò jù bí ọba ń dẹ́gù àgbẹ̀bọ tí ọba ń dẹ́ kọ́fà kò lè gbẹ́bọ. adàfẹ́ ọ̀rọ̀ lẹ́bìrì o ẹ̀yin dẹ̀ fẹ́ di ọ̀rọ̀ gbọ́ òun lè má gbọ́ ṣe rí egún tí kò sọ̀rọ̀ yẹn ṣọ́ngbọ́n egún tó wọ̀ yẹn tó bá ń gbọ́ màá nà ẹ́ láì fọwọ́ kan ẹ̀ àwọn eléégún ló ń jẹ́ bẹ́ẹ̀ o spiritually ni o àmọ́ ṣe rí gọ́ọ̀mẹ̀ntì tẹ̀ ń wò yẹn ìjọba mú ni mú òògùn ànàmọ́kọ́mọ́lọ́mọ́ bú sẹ́kún ìjọba dẹ̀ máa báyàn wí báyìí kẹ́ máa báyàn wí báyìí ìyẹ́ kẹ́ mẹ́kàn lùgbọ́ bàbá kẹ́ mẹ́kàn lùgbọ́ ẹ jọ o mi ò ní fẹ́ kí ọ yẹ mo mọ ẹ tẹ bá wà mẹ́ẹ̀kan fìmí ẹ máa bó ṣe ń bọ̀. ó ṣe é má buyọ̀ já ayé ìgbà wo nìyẹn end of kọfà láwa yìí tipẹ́tipẹ́ lọ́lọ́pàá ò ti wúlò mọ́ ọlọ́pàá tó máa fi iṣẹ́ tó yẹ kó ṣe sílẹ̀ tó máa túṣẹ́ tí ò yẹ kó kàn wọ́n wá ẹjọ́ tú mọ́tò wò wọ́n á máa gba múrí kọ̀ọ̀kan lójú títì ẹjọ́ òní ọlọ́pàá wo ló níyì mọ́ gómìnà nàìjíríà gan wọn ní wéètì rárá mọ́ end of nàìjíríà orí bẹ̀ ládúró sí sórí tàbí tá a dé yìí kọ́ mọ́ kúkú yàdé yìí ni ẹni tó máa kú ẹni tí ó yẹ ó yẹ òbí gbowó léèrè ni ọ̀rọ̀ tó wà lẹ́yìn kò pariwo kò tiẹ̀ ní kéèsì kò ní kankan nú ṣé pé kọ́fà ò ní jìyà yìí wọ́n fọ́rẹ́ àlórí ni o wọ́n á jẹ wọ́n á mú yàdé lé bàbá wọn pápá ìkọ́fà máa wá lu ìná kò jù bẹ́ẹ̀ lọ àmì tó ti ná ọlọ́pàá ó tẹ̀mí débàdàn ni lọ́wọ́ nǹkan tó ń ṣe fọ́ ọlọ́pàá sọ́jà gan mórí lẹ́kọ́ ni ọ̀rẹ́ mi wo ẹ̀yin ni mo wà èmi lọ́lọ́run rẹ báyìí o tó o bá ti mi sí lọ́lọ́run rẹ o ṣọlá àwọn tó ń wo yìí àwọn ọ̀rẹ́ afẹ́ni lásán bàjẹ́ lásán ni báyìí kọ́ fà tó lè pè nìyẹn ọ̀rọ̀ lẹ̀. mo tó èmi tẹ̀ fẹ́ ni pé tó bá ti kọ́ ìgbà yẹn bọ̀ ìyẹn pa kẹrẹ́ tó sọ yìí kó yà wá léèrè. ọ̀rẹ́ àfilẹ̀ tí wọ́n lẹ̀. sórí wọ́n tiẹ̀ o lọ nìyẹn. o ti dọ́rẹ̀ rẹ̀ mọ̀ ní sè àti déyìn ògidì mọ̀. kò ní pẹ́ fún mi. sí wàhálà ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi. ṣeré tí n bá sọ wípé ọ̀rọ̀ yóò jẹ́ ìyàlẹ́nu fún èmi fara irọ́ ńlá ni mo pa ọ́ because bí àwọn èèyàn ṣe ń rí ọ̀rọ̀ èmi àti ọmọ yìí ó ń ṣe àmì fúnra mi lẹ́nu pé ṣé ó ti ń jọ pé mi àti ẹ̀ ń fẹ́ra ni mi ò fẹ́ ọmọ tá à ń sọ yìí ọmọ tó fojú sẹ́kọ̀ọ́ ẹ̀ gidi ni nǹkan tó jẹ́ kí mi fẹ́ràn ẹ̀ nìyẹn gbogbo nǹkan tí n bá ń kọ́ ọ báyìí kò kí n pẹ́ tó ń fi mọ̀
lóòótọ́ ló máa ń bá mi fọṣọ gbà mí wá bá mi ṣe oúnjẹ èmi ò dẹ̀ sọ pé dandan kó ṣe fúnra rẹ̀ ló máa ń wílé ní ṣe so mi ò fẹ́ sàlẹ́jọ́ tó lọ́nà mi ò fẹ́ rárá o èmi nìfẹ́. tó bá jẹ́ bẹ́ẹ̀ kọ́pà ọmọ tá à ń wí yòó ṣàfùntọ́ yìí òun lójú tá à ń wò nílùú wa yìí ọmọ tá à ń wí yìí òun ló máa ń nawọ́ sóòṣà lọ́dọọdún tí nǹkan kan ò gbọ́dọ̀ ṣe tó bá wá jẹ́ pé ìkan bá ti wà láàárín ẹ̀yin méjèèjì jẹ́ ká gbọ́ ṣùgbọ́n tí nǹkan kan ò bá tì sí láàárín ẹ̀yin méjèèjì kó jẹ́ ká mọ̀ torí pé kókókó báyìí òun làárọ̀ fàdí sí o tá a bá rí pé nǹkan bá ti wà láàárín kò tètè jẹ́ ká mọ̀ torí ó ní ohun tá a máa ṣe sí o. mi ò lè parọ́ fún yín mà dáàdì mi ò lè parọ́ fún yín ọlọ́run wà láàárín wa orí mi ò fẹ́ ọmọ yìí ẹ lè bí ohun fúnra rẹ̀ náà kó kí ṣọmọdé. a ti gbọ́ ohun tó sọ pé nǹkan kan ò sí láàárín yín má jẹ́ kí nǹkan kan kó wà láàárín yín o gbogbo ẹrù lóyìí orí ọmọ tá à ń sọ yìí ló wà o sì ní forí gbẹ́rù burúkú o. àṣẹ. o wá sí òru ìlú nílẹ̀ yìí ni o ní forí kòkó kúkú àṣẹ o. ọ̀rọ̀ mi ò fi bá lọ ẹ ṣe bẹ́ẹ̀ lọ máa fi ṣe dẹ́ṣẹ́ gbọ́mọ. lóòótọ́ ni ẹ̀kọ́ dá ẹ̀kọ́ ṣe pàtàkì ṣe bẹ́ẹ̀ rí mi náà báyìí ìgbà tí mo kẹ́kọ̀ọ́ òun lèmi náà gba ìwé ẹ̀rí ni mo débi tí mo dé yìí ẹ má get me wrong o ẹ má ṣì mí gbọ́ rárá mi ò sọ wípé iṣẹ́ tẹ̀ ń ṣe ò dáa o gbogbo wa la mọ̀ wípé iṣẹ́ àgbẹ̀ òun ni iṣẹ́ ilẹ̀ wa mi ò ní kẹ́ má ṣiṣẹ́ o nǹkan tí mo kàn fẹ́ gbìyànjú àti sọ fún yín kó yé yín ni wípé ó dáa kéèyàn ní ẹ̀kọ́ ẹ̀yin náà máa wo ìwé ẹ̀rí tó wà lọ́wọ́ mi kò síbi tí mi ò ti lè fi ṣiṣẹ́ gbogbo ibi ni mo ti lè fi ṣiṣẹ́ kódà tó bá rí mi báyìí ó máa tẹ́wọ́ gbà mí ẹ wá sọ fún mi tó bá jẹ́ pé ẹ̀yin náà kẹ́kọ̀ọ́ pẹ̀lú iṣẹ́ àgbẹ̀ tó tún wà lọ́wọ́ yín ṣé mo pé kò síbi tẹ́ máa dé tí wọ́n ti ní tẹ́wọ́ gbà yín. ìwọ mo gbọ́n pé wọ́n ń fẹ́ kan nínú àwọn agùnbánirọ̀ wa. agùnbánirọ̀ èmi irọ́ o. ó dáa tó bá jẹ́ wípé o ò fẹ́ kankan nínú àwọn agùnbánirọ̀ wa má fẹ́ wọn o torí pé ibi téèyàn bá ń lò lèèyàn máa ń kanjú mọ́ kéèyàn má bàa ṣìnà ẹ̀kọ́ ṣe kí ni ó ṣe pàtàkì ó ṣe kí ni ó ṣe pàtàkì. ǹjẹ́ ẹ rí ẹ̀kọ́ kọ́ nínú gbogbo nǹkan tá à ń sọ látàárọ̀. bẹ́ẹ̀ ni. ṣì ní network tó wà látọ̀kọ̀ yọ̀ náà. ṣé mo ẹ̀ṣẹ̀ sọ fún ẹ pé network bíbá yóò dáa tó bá ní important things láti ṣe wàá lọ sókè báyìí ibẹ̀ ní network báyìí tó bá ti rí mi pé mo ti lọ sọ́nà báyìí mo lọ browse ibẹ̀ nìkan ní network wà ní ọ̀dọ̀. so are you telling me na pé bí nàìjíríà ṣe wà ókè tó yín sí mo ní láti move ahead kí ló ti pé máa chat máa ṣe anything bí nàìjíríà ṣe rí. o ní choice. oh my god. ní kò tó bá wẹ́ ṣe tó bá wà ní ọ̀sán. mo wà báyìí ṣó ti yá ni. ẹ gbé ó ti lọ ni. tẹ́ ẹ bá lọ lásán tẹ́ ẹ bá lọ òkà búkú ni màá na ogbó ilé ìsìnkú tẹ́ ẹ máa gùn tọ̀tọ̀ kẹ́ ẹ tó jáde láyé ìkànṣe yín ẹ̀bọ́ ṣe rí ẹ̀bọ́ yẹn lánàá gbàǹkà tó ti yá ẹ wo bí ta ló jẹ́ kọfà níyì ní gbogbo ibẹ̀ ṣe wáyé kọfà níyì. hold on is it kọfà ṣé kọfà ló ń sọ ni àbí èwo ló ń pè ní kọfà ló ń pè báyìí. ẹ wo bí ẹ àárẹ̀ ìjọba ara yín kọfà níyì ó lè mí wá. o kọfà níyì kọfà níyì ṣé kò sí. ẹ o ṣì kó yẹ yorùbá yòówó sì tí o kọ fún jìmọ jẹ kó rí ẹ pé àbọ̀ nǹkan lọ́wọ́ àṣẹ olùgbọ̀n sàṣàrà òsì bí ẹ̀tọ́ fi ṣe púrọ̀sì aláàgbò yìí jẹ́ ìsàlẹ̀ fún fáìn bọ̀ inú wọn ó yẹ kó rí tí ó lè pè sọ fún kọpa níyà bí kọpa ní gbọ́dọ̀ pàtẹ́ríkẹ́ ẹ̀ pé jẹ́ ìsàlẹ̀ fún ọ ó gbọ́ ìyàwó lọ́wọ́ rẹ̀ ni. iye òṣàfù tán. bẹ́ẹ̀ni òṣàfù tán tọrọ tẹmí ní kọ́ṣó. ló wá gbà fẹ́ gbà. kò wá rí kankan tí ó tiẹ̀ wá fẹ́ nù ràndìràndìn ó ní o lásán yóò pé yìí o wọ́n lẹ̀ wá sí rúùlù ìwọ gba fìlà àwọn eléyìí ẹ̀rọ òun òrìṣòkòtò wọ̀ wọ́n eléyìí wo sukùn lẹ́sẹ̀ rẹ̀ sákun ṣé kọ́fà lọ́wọ́ àti àbọ̀ wá sàṣẹ́wó. owó ti dáadáa ẹ ò rí tó kọ́fà eléyìí ṣe ọwọ́ àwọn òbí sóye ṣe fi jẹ síyà. ara kọ́fà náà ni wọ́n. ẹ lè jẹ́ kọ́fà ẹ ti àjẹnu rẹ bẹ́ẹ̀ lò. ó ti tẹ jáde ẹ̀kọ́ ń sọ̀kọ̀ pariwo ẹ̀ lọ́sọ̀ ìlú tí ò sófin ni ò ṣẹ̀ṣẹ̀ ìlú tí ò ṣẹ̀ṣẹ̀ ni ò sófin àtàtẹ̀ ni wọ́n wá ṣẹ̀yìn ẹ
ẹ gbọ́dọ̀ lọ sọ́dọ̀ baálẹ̀ kẹ́ lọ fẹjọ́ wọn sùn. bẹ́ẹ̀ni sàn ọ̀pọ̀ kan yà òsì àti omi ẹkún àtòrí yín dàrú. ẹ wo ẹ jẹ́ ẹran yín lé sí orí yìí ti burú wọ́n tóbi yín o. sórí wọn kó o pa gbogbo ẹ̀kọ́ tó dàbí ẹ̀kọ́ tí ń jọ lójú. sọ̀rọ̀ ọ̀lẹ̀ sáà fi túkọ̀ wò ń lẹ̀ ìtàn ìbànújẹ́ lọ́ba lọ. wọ́n ìwọ tó rówó ra sọ́tọ̀ ọjà ń sòkòtò ẹsẹ̀ kí ìpín kọ́kọ́rọ́ kò lè bàjẹ́ yín wọ́n eléyìí. orí bí ẹran tí ń gbọ́n jẹ́ òwà lóru èjì káwèrè kò ní nǹkan kan sórí àwọn fífọ sọ wẹ́sẹ̀ sòkòtò wèrè ṣe funfun. bí àwọn ajá ń tọ́jú yín dáadáa àti wá oníṣùkú lẹ́sìn olórí àwọn aṣẹ́wó olè yìí ẹgbẹ́rún sọ wà lù wá ní ẹ̀fẹ́ sọ fún kọfà ní ìgbà tó bá padà dé. tó bá tún bíyà rẹ̀ dá tó bá bíyà yín dá tó bá kẹ́nìkan ẹjọ́ rí yín ó pẹ́ lẹ́nu gbẹ̀ tí bá fún wọn gbanu àtọkùnrin yóò jáde lẹ́nu rẹ̀ ni. sórí tó bá bí yín dá kí n kórè dọ́dọ̀ rẹ̀ mọ́. kọjá kó tó bá dọ̀ wá ní. environmental tó bá dọ̀ wá ní. tọ́mọ kọjá kiri yóò ní ìrúsẹ́ láyé ẹ̀ kò ṣe kọ́fà dànù. ẹ má bínú o ṣé eré ètí àárín wọn ó ti yàwé láti bí ogún ọdún sẹ́yìn ó yẹ sẹ́yìn ń rọ̀ wá díẹ̀ díẹ̀ ẹ má dá wọn lóhùn o báwa ṣe rí nínú ìlú wa inú wa ń dùn ẹ má dá wọn lóhùn o eléyìí ibú ni wọn o. ẹ má bàa ṣe ẹ ṣeun ẹ má bínú sẹ́yìn. ẹ̀yin ní làákàyè ti. òyìnbó òyìnbó náà bí wọn. ó dàbọ̀ ó dàbọ̀. ẹ má jẹ́ kí àfọ̀rọ̀lẹ́sọ̀ torí akíkọ́ níyì tí ò bá sí nǹkan láàrin wọn àti ọ̀ṣùnkún tó ọwọ́ lè kọ́ ha yín sọ́ọ̀tì yóò ní máa kàn wá náà. ọ̀ ní ìtò sọ̀rọ̀ báyìí ṣòro ọmọ ọ̀ṣun àti ọ̀ṣun kò fún tọ́mi mọ orúkọ tó fẹ́ pè jẹ́ ẹ̀yìn náà kò tí nǹkan tó ṣẹlẹ̀ tó bá pè ní ìyẹ̀wò wọn kò fẹ́ bá sọ̀rọ̀ ní yóò lè gbọ́ sí ilé ni then kí ló wá ní ká máa pè fún ṣé ká fún ní bìtì ni. excuse ṣe rí gbogbo yìí tẹ̀sí ń sọ yẹn guess with the look of things níyì àti ọ̀ṣun fún tàbí kí ló kún whatever wọ́n fẹ́ra wọn yes nǹkan tó kàn ń dùn mí òun ni pé èèyàn kan níyì nìkan ló ṣe nǹkan gbogbo wa ni wọ́n wá embarrass ẹ wo irú embarrassment àwọn tí tó ń rùn yẹn ó pé embarrass wa ẹ wo mi ò ní anything láti sọ o nǹkan tí mo máa sọ ni pé ẹ lọ bára yín sọ̀rọ̀ àgàgà yín ọkùnrin ẹ lọ bára yín sọ̀rọ̀ o ṣé ti gbọ́. sorry o ó ló ń rùn ìgbà tó wà bí ilé ẹ̀kọ́ ó lè sọ̀rọ̀ o òun sá sẹ́yìn ó ti wá délé ẹ̀sìn oní ẹ̀yin ọkùnrin lọ bá sọ̀rọ̀ o. ẹ wo ẹni sùúrù ẹ má wọ orí ẹ jẹ́ kó dé má bá ẹ ṣàmọ̀pọ̀ rẹ̀ mo ṣọ̀bù máa jẹun because gbogbo harassment ti pọ̀ jù àmì ò dẹ̀ lè bí ẹ̀ ṣọ̀bù má bá sọ̀rọ̀. ọ̀rẹ́ ẹ̀ ni bó o lè fèsì ẹ̀ sígbà tó wà níbí. ẹ wo ẹ̀yin guys ẹ jẹ́ ká máa lọ ẹ má yẹ pé anybody lè wà níbí. ẹ ṣàbàrà yín sọ̀rọ̀ gbogbo eléyìí ṣé nípa tí agùnbánirọ̀ àwọn ọmọ nǹkan kan pa rẹ̀ bí ṣe máa ń dágbére fún yín pé òun lọ ọ̀dọ̀ agùnbánirọ̀ bẹ́ẹ̀ náà ni ṣe ń sọ fáwọn náà pé òun lọ sí ọ̀dọ̀ agùnbánirọ̀ àjọ lọ́wọ́ kò sí táwa lọ sí lọ́dọ̀ agùnbánirọ̀ àwa sì ti bí dèrè pé ṣé ìwé ló lọ kọ́ lọ́dọ̀ agùnbánirọ̀ ni àbí ó ní nǹkan míì tí ó lọ sí ibẹ̀ ìgbà tó sì ti jẹ́wọ́ fún wa. ẹ wò dáre mú yìí àwọn ní kẹ́ ẹ bí torí wọ́n jọ ń pa wọ́n jọ ń kún àwọn èmi láti ilẹ̀ fẹ̀kẹ̀tẹ́lẹ̀ wọn ò fọwọ́ sí ọ̀rọ̀ òun àti ọ̀rọ̀ àwọn kọ́fà ṣùgbọ́n ìwọ ẹ̀yìn ẹ̀ ló wà bíi pé ẹ wo kò fi inú hàn wá o àwa ò mọ kankan pa. ẹ dúró náà ẹ dákun ẹbí ẹ farabalẹ̀ bí wọ́n ní iye kan alábàáwọn ojú mẹ́ta lọ síbẹ̀ ṣe tún jẹ́ orin tẹ́ ẹjọ́ jákẹ́gbé ara yín ẹ̀ finú ara yín obìnrin sóbìnrin ọ̀rọ̀ yín ti yé mi àmọ́ láti ṣe èmi ni ó mà ti ṣe ara ẹ̀ bíbẹ́ yìí ò lè bá sọ̀rọ̀ àbí ẹ sì lè bá sọ́kò gbọ́ nígbà tó tún ṣe ní ìsìn ọtún fi àtàǹpà àpò ọfíń júwe ẹnìkejì ẹ ọ̀rẹ́ mẹ́ta náà tẹ́lẹ̀ sọ̀rọ̀ ó ṣe àmọ́ ẹ mọ́ ṣe yọnu bíbẹ́ mi mo bímọ mi wọ́n mọ̀ tí ń ṣe. n ti ń bínú kò rí bẹ́ẹ̀ ẹ wo kẹ́ ẹ lè mọ̀ wípé àwọn ọmọ kankan ń parẹ́ ó yẹ ká jọ lọ síbì kan ni àbí ṣé bóun la wá fún àwọn ọmọ kankan pẹ́ ẹ. àmọ́ ibi tẹ́ ẹjọ́ ń lọ ẹjọ́ sọ ni pé ẹjọ́ ń lọ talágùnbánirọ̀ wọn kọ́fà ẹ̀yin ò mọ̀ Fine. That is very, very good. In fact, ẹnu ẹ̀ ní la ti ń bọ̀ nsìn àrípò òsì ní ìlànà ìkàlẹ̀ wẹ̀ ní joint tó ti máa ń ṣe fàájì wo páìpáì ń sìn ìgboro ti dàrú lórí ọ̀rọ̀ ẹ̀ yes ìgboro ti dàrú lórí ọ̀rọ̀ ẹ̀ torí ọmọ òòṣà bí òṣì kan fún tọ́ tẹjọ́ ń tẹ̀lé ra yín kiri it is high time you left this girl okay
just let her be. Gbòòrò dàrú nítorí mi. Yes. As in me, you understand. Wọ́n sọ káàkiri wípé táwọn kọ́ bàbá ti wá síbí báyìí wọ́n máa ń fún ọmọ lóyún wọ́n máa sá lọ ọmọ àlè pọ̀ káàkiri ìlú àwọn kọ́ bàtọ̀ lóyún wọn gbóyún. Kí ló ń ṣẹlẹ̀ pẹ̀lú yẹn tí wàá nìyẹn fi kan èmi tí kọ́pà ò bá gbóyún kí nìyẹn fi kan èmi. No be our Fulani be this wallahi. Our Fulani before we left home say mo go find Niyi mo beat am. Make you know say the thing wey I dey do I no good wallahi. Beat am báwo kí ló ṣe fún yín tẹ́ fi fẹ́ beat am. Kò yé mi o. O máa ń fọ́ ní gan wẹ́wẹ́ bọ́rọ̀ ṣe yé wọ̀ sí nìyẹn náà mi tẹ̀rí wọ̀ ṣẹ wá rẹ̀yìn tẹ́ gbọ́ nǹkan tí mo sọ dáadáa. Ẹ jọ ọmọ ọwọ́ lèmi ni tẹ́ sọ pé plan yìí ni pé kẹ́ wá lù mí as in how me you understand o. Ẹ kà ṣe sùúrù ló ti yẹ yín sẹ́ ẹ kà ṣe sùúrù but ní ìwọ náà wò náà harassment ti pọ̀ jù nínú ìlú tábàrin sí ibà wọ́n máa ní pé àwọn kọ́pà tí wọ́n ń kọ́ ara ẹ̀ it's bad. Ẹ gbọ́ mi dáadáa ọkọ tí ò yẹ yín lélẹ̀ ṣẹ́dẹ̀ mi tẹ̀ ń wò yìí èmi ti sọ fún yín láti ilẹ̀ tó bá wù yín láti gbà mí gbọ́ ẹgbà mi gbọ́ tábàdé gbà mí gbọ́ ẹ̀yin lẹ́mọ̀ mo ní mi ò fẹ́ ọmọ tá à ń sọ yìí sẹ́ẹ̀ mi ò fọ́ ọmọ tá à ń sọ yìí náà even baálẹ̀ fún ara wọn mọ̀ sí nǹkan tí mo sọ àwọn fúnra wọn ti pè mí mo ti ṣàlàyé ara mi fún wọn baálẹ̀ jẹ́ kí n mọ̀ pé tí n bá ti mọ̀ pé mi ò fẹ́ kí n máa gán sọ̀hún tèmi àwọn wà lẹ́yìn mi so kí wàá ní títí yín èmi ò fẹ́ o mi ò fẹ́ mo dẹ̀ ti sọ fún yín o òun nìyẹn o. now kí ló wọ́n fẹ́ rí ẹ pẹ̀lú ọmọ ìmọ̀ ni wọ́n sọ àwọn náà dẹ̀ fẹ́ rí ẹ pẹ̀lú ẹ̀ mọ́ disengage from her. mo ti gbọ́ yín ọ̀rọ̀ yín yé mi. now guys kí ló fẹ́ ṣe sí gbogbo harassment àwọn people yìí fún wa báyìí sí. nǹkan tó bá wọn ìkànṣe sí ìwọ ló máa mọ̀ wípé ìwọ ò bá ọmọ kankan ní àjọṣepọ̀ ìwọ ò déètì ọmọ kankan tó bá harass ẹ sọ fún ọ pé wrong allegation náà fún ẹ so that's it. Ẹ wo mi ìráyè gbogbo ẹjọ́ yìí o mo dẹ̀ fún yín lé gan kí ni mo dúró ṣe gan àfààná. ṣé òun tó máa ṣe níyì níyì. Níyì kí ló dé tó fi yánlẹ̀ ilé tó ń da ọkà láàmú kiri ọmọ olóòórùn yẹn ọmọ tó ní bọ́dí odò ọmọ yẹn lásán tó bá débi báyìí mo máa ń fọwọ́ bomú ni mo ń fojú sọ mo ń fi gbogbo ara sọ fún ẹ ó rí gbogbo pákéjì yìí ni ó ga ọ láti ìgbà tí mo ti débi báyìí kò tí ì sí anybody tó fọwọ́ kàn mí mo tẹ̀ ní pé ìwọ ló máa. I'm sorry má bínú kan tí mo fẹ́ sọ tí bá sọ pé mi understand ẹ wàá rò pé mo kàn ń jábọ́ lásán yìí kò yé mi kan tó ń sọ gbogbo packaging kan tó ti package kìíní kan mo fi yán sílẹ̀ ilé mo wá ń dọ̀kà láàmú ń tà kò yé mi kan tó ń tọ́ ẹ láti sọ mi mọ àbí ìwọ mọ nǹkan tó ń sọ. Actually mo understand nǹkan tó ṣẹlẹ̀ ni pé àjọmọ̀ èmi àti ẹ̀ àtijọ́ sọ ó lóun láìkè wọ́n ní bọ̀tún òun mọ̀ bóun ṣe lè wá bá ẹ kóun express the feelings òun sí ẹ that's just the reason why tó ní kí n dẹ̀ tẹ̀lé òun kóun ráyè lè wá sọ feelings òun fún ẹ at least as a mature guy you need to understand that. jọ má bínú ní ẹ̀rà táwa yìí ó ní kò sí ń wá bá ọkùnrin ìwọ náà dẹ́ kò tẹ̀lé àbí set-up ní nǹkan tẹ́ ń ṣe. kì í ṣe set-up ẹ̀rù kan ń bà ní pé kò mọ nǹkan tó máa bá ní ẹnu ẹ̀ that's why tó fi sọ fún mi pé ká jọ wá in order for you not to embarrass her. jọ má bínú ṣé tó bá ní nǹkan kan lọ́kàn láti bá ọkùnrin sọ àbí o like èèyàn kan àbí nǹkan kan so o mọ bó ṣe lè ṣe tí ẹni yẹn máa fi understand ẹ àfi kó ẹ̀ṣẹ̀ lọ gbé ọ̀kan lẹ́yìn so what I'm sorry mi ò lè ṣe ṣe ti yẹn ṣe nǹkan tẹ̀sán ti yé mi but mo appreciate nǹkan tó ṣe o mo really appreciate it because ó ká tó rírun nǹkan bẹ́ẹ̀ yẹn kò wọ́pọ̀ ṣe yẹn ṣe kò wọ́pọ̀ ká rírun obìnrin bíi tiẹ̀ ṣùgbọ́n jọ má bínú kò sí àyè fún mi láti ṣe because nǹkan kí wá ṣe níbí ó pọ̀ tí mi dẹ̀ tẹ́ ti ra ayé ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan kò jẹ́ kí n lè focus lórí nǹkan tí mo torí ẹ̀ wá mo appreciate o but má bínú kò kàn sáyè fún mi. èwo la kọ náà gan kí ló dé ó ga o èmi gan ni mo kọjá àyè mi. ó ti dábọ̀ kò ṣe fún tó kọ́ lélẹ́yìn ni ewé tí a gbé. dẹ́ka ni wo èmi ò lè fọwọ́ kan ṣé bẹ́ẹ̀ fọwọ́ kan ni ó fẹ́ gbé.
ẹ wo ẹ ṣe mọ́tò sí báyìí ẹ jẹ́ lórí àwọn òsáfù tó ká lọ pa àwọn òbí rẹ̀ wá. fílẹ̀kì ẹ ti pọ̀ jù ẹ jẹ́ ìbílẹ̀ ẹ jẹ́ ìpàrọ̀ bí o ṣe bí ìgbà táwọn sọ fún pé ẹ̀ lámbébé fẹ́ fẹ́ o ó ní òun gbùm òun ò dúró sí ìlérè ọlọ́run ṣògo lòun lọ kọ́fánì yìí ló pa o. bẹ́ẹ̀ ló sọ oúnjẹ rẹ̀ ó pẹ́ ní oṣù lọ. ṣọ́ṣọ́jú ẹ̀ ní kọ́fánì yìí ló pa. kọ́fánì yìí ló pa. ẹ jẹ́ àgbẹ̀jẹ̀ kọ́fánì yìí. bàbá gbà yín ní sọ́kùn ẹ jẹ́ wá gbé ohun tó pa. òun ní gbọ́rọ̀ bọ̀. Kí ló ṣe ọ́? Kí ló ṣe ọ́? Kí ló ṣe ọ́? Ó sọ fún mi ní wọ́. Mo kẹ́tọ̀. Ilẹ̀kẹ̀ má jalè má jà ó di èbí kan báyìí ni ó padà jà sí àfìgbà tí kọ́pá ní ipa ò lẹ́fún tán. Ọlọ́run ọmọ wí tó. Ọmọ sì wí ọmọ wí ọ. Olówó kọ́pá ní ibo níbẹ̀ ibo níbẹ̀ jẹ́ olówó níbẹ̀. Ibo níbẹ̀. Bálẹ̀ ọkọ ṣé bó ló mọ nǹkan kan nípa ọmọbìnrin yìí. bẹ́ẹ̀ ló gbọ́ kẹ́kẹ́ tọ́hún o ti bá bá lò tán o tún wọn tún pa owó mọ̀kú rẹ̀ o lọ sọ sígbó ṣé wọ́n gbàdúrà pé tó o bá kú kájá jòkú rẹ̀ kó jòkú rẹ̀ sábàsábà. ebi ò mọ nǹkan kan pa nǹkan tẹ sọ pé mi náà ti sọ. ó ti yé mi kó kẹ́ni o lè mọ̀ balẹ̀ ṣé ẹ mọ̀ pé ẹni bá tó àyàn dandan ni pípa ní ọ̀pá kò sí ń dáṣe ẹ jẹ́jọ́ rẹ̀ bó ti tó àti bó ti yẹ. bẹ́ẹ̀ tó gbẹ́dọ̀ oṣù fáwọn kí ló ń wí. kọ́pá níyì ó lè yà mí lẹ́nu fún ọ ìyá yín kọ́ ló wá níjọ́ ní tó ń sọ pé ìwọ ẹ̀wọ́ rẹ̀ rèé funfun nẹ́nẹ́ o tí mo sì ń fọwọ́ sọ̀yà pé gbogbo òdu àwà lẹ́yìn rẹ̀ àti jẹ́rìí rẹ̀ eléyìí tó ń ṣe yókù díẹ̀ káàtó. balẹ̀ èmi kọ́ ẹ ṣàánú mi ẹ má jẹ́ kó pa mí ẹ ṣàì má pa mí òye. tí yóò bá gbé gbogbo ẹnu ẹ sọ̀hún tí bá mú ẹ̀kúndé ọwọ́ mi tí wọ́n fi gbá ẹ lójú gbogbo ẹnu àwọn sẹ́yìn ó pátá ní ẹ wá mọ ohun tó dùn mí o ṣe bí bíbá lọmọkùnrin yìí wà tá a béèrè kíní lọ́wọ́ ẹ pé ṣé kí ló wà láàrin ìwà tọmọ yìí ó ní kò sí kankan láàrin òun ó wá jí ọmọ ọlọ́mọ tán ó gbọ́ ọmọ ọlọ́mọ ní gbogbogbò tán ó wá mú ọmọ wá pa ó wá lọ jòkó ẹ̀sùn títì olóòwò ọkọ ló pa dẹ́bìrì kíríkírí kan lọ́wọ́ ẹ̀ ọmọ yẹn ó wá sọ́dọ̀ ẹ̀ lánàá bí kò wá sọ́dọ̀ ẹ̀ lánàá lálẹ́. ìwọ́n lálẹ́ àná sínú kọ́ńpáàdì èmi ò dẹ̀ sílé kò pé mi nílé ó wá sí pẹ̀lú òótọ́ ṣùgbọ́n èmi kọ́ kò bá mi ó wá ọ̀rìn nínú kọ́ńpáàdì lóòótọ́ èmi kọ́. ọmọkùnrin yìí ń parọ́ o ọmọkùnrin yìí máa ń parọ́ ó dẹ̀ bẹ̀rù ọlọ́run wo má wọrí. ó wá nu ilé rẹ̀ lálẹ́ àná ọmọ sì wàá kú mọ́jú ọwọ́ bòkú rẹ̀ ń gbangba baálé òun ló pa á ẹ dájọ́ rẹ̀ kó lọ pàdánù. àfi kó ṣàfùntọ́ jáde kó wá jẹ́wọ́ kó wá gbà mí òun nìkan ló lè jẹ́rìí mi pé mi kọ́ ni mo pa òun o. ẹ̀yin olóyè pẹ̀lẹ́ là fi pàmùkùrù pẹ̀lẹ́ o ìjọba ló ní kí àwọn eléyìí wá sí ìrúùlú ní ààyè bá a bá ilé gbégbèsè kan lẹ́yìn ìjọba ó ṣeé ṣe kó di wàhálà o ṣùgbọ́n kò sígbà tí ò ní jíyà tó ṣe torí bẹ́ẹ̀ èèyàn bá pààyàn ó di dandan ká pòńtọ̀ ṣùgbọ́n ẹjẹ́ á fi pẹ̀lẹ́ ká fi pàmùkùrù pẹ̀lẹ́ ọ̀rọ̀ mi wá rèé ẹjẹ́ á fi sí pamọ́ ná ká fi ṣe àwọn ìwádìí tó yẹ ká ṣe lórí rẹ̀ ká sì ránṣẹ́ sí àwọn ìjọba tí wọ́n ní kó wáyìn wípé nǹkan báyìí ló ṣe nínú ìlú ká tó mọ orú ìdájọ́ tá a jà tá a dà. ẹ kú ọgbọ́n tó bá ṣe pé yẹn rẹ mo fara mọ́ tó bá lè jẹ́ pé ìwọ wọ ẹ ló bá. àwọn ọmọ yìí dà ẹ wá mú lọ yàrá sàlẹ̀. tó bá lọ jẹ́ pé ìwọ. ẹ wá mú lọ yàrá sàlẹ̀. ẹ wá mú lọ yàrá sàlẹ̀. ẹni tó bá pààyàn ẹni tó bá pààyàn pípa lápá. ó yá mú yàrá sàlẹ̀ bí o pààyàn kò gbọ́dọ̀ ó wọ ẹni lọ bí o lọ. mú kàtíkàtí rẹ̀ yà sọ́hùn. yàrá sàlẹ̀ ní kẹ́ẹ̀ fi síbi tí ò ti ní rọrùn. ó sọ bíbí ojú òrombó. lọ́mọ tó jẹ́ pé jọ́ta pé tó bá ní bó ṣe ń ṣojú wípé. ẹ kúrò ní sóńkọ́ lọ́kẹ́yìn ẹ pé ìwọ ọmọ báyìí níbo lọ́pọ̀pọ̀ wàá bàjẹ́ báyìí bàbá wí fọmọ ẹni agbọ́ orí ọ̀kẹ́rẹ́ kúkú láwo wọ́n sì laago fún laago lógún àṣà àkọ́fà náà wọ́n bá sùn pa èmi mọ̀ sọ pé àkọ́fà ni ọ́ pa níjẹ́ ọmọ ní ẹjẹ́ àlọ́ lù wọ́n ebi wọn bá jẹ́ ọ̀rẹ́ bóyá mi rẹ̀ bọ́ wà láyé nìsín òní ọ̀rẹ́ mi ló kú ọ̀sán tán àbí nǹkan ló ti kékeré bẹ̀rẹ̀ opó yìí ẹ́. ẹ mẹ́rin ká ṣàṣìṣe ṣé ń gbọ́ ṣé mọ̀ pé ohun èèyàn lòun ọlọ́run
lọ́jọ́ kìíní àná tẹ́lẹ̀ fẹ́ ṣígun tẹ́lẹ̀ fẹ́ là bá wọn mo fún yín ní àbámu yìí pé kẹ́ má gbìyànjú láti ṣerú ẹ̀ tó yẹ tẹ́ bá gbìyànjú láti ṣerú ẹ̀ ẹ ti commit adultery bí ẹ má lè ti commit adultery dandan ni kó commit suicide ṣàgbọ́ àìmọ́ àwọn commit suicide nìyẹn ṣàwọn kóhun ló kó wa yọ báyìí torí wọ́n ti máa gbìyànjú pé kọ́ máa ṣàkákàkiri torí ṣe kọ́ ṣe kí ni kọ́ lóòpù wa. àbá irọ́ ni èṣù lọ́gbẹ́nu rẹ sọ̀rọ̀ lọ́rọ̀ rẹ fi dàbí àṣẹ. àdá fọ ẹ àbúrú kò ní ṣí ẹ fà wọ́n lẹ̀ fi wọ́n lẹ̀ má gbà tí mo rí èèyàn tẹ́ jẹ́ àti mo rí èèyàn tẹ́ jẹ́ àti mo rí wọn dáadáa báyìí máa ń gbà bí báyìí àwọn máa gbọ̀nà gbó kí lọ́kọ̀ tiẹ̀ pẹ̀lú gbogbo tó sọ yìí ṣé fákun tó ti wá lọ lẹ́sẹ̀ báyìí fákun tó ti wá lọ báyìí báyìí sí mo ṣe máa ń ṣòpó ìyàwó yìí. torí ọkùnrin èso pé ibi kì í wọlé rẹ sórí bó ṣe kú ní ìsìn ó kú fáwọn ìyá tiẹ̀ tó wá gbọ́ sọ́ọ̀tì wá ìyá àtàwọn ìlú sọ́ọ̀tì ìwọ lọ sódì ìsìn tó nílẹ̀ Yorùbá tíyàwó èèyàn tí Yorùbá sì ń fẹ́ tó bá kú ọ̀rẹ́ mi ọ wà bọ́ tàbá yìí kẹ́ni ọ̀rẹ́ ó gbèrú báyìí ọ gbọ́dọ̀ wọnú kankan lálẹ́ yìí o làgó rẹ gbọ́dọ̀ wọnú pàpàpà lálẹ́ yìí wọ́n tún lọ́wọ́ tó àwẹ̀ gbogbo kọ́pọ̀ obìnrin àwa ló máa ká wọn mọ́lé àgbọn pa ni o àwa náà mọ̀ gbọ́n wọn pa ni bá a bá ti gbọ́n pa táwọn náà bá ti àṣẹ fìtìfìtì má sọ nǹkan ọ̀nà lọ́tẹ̀ yìí mọ̀ sí àwọn. mo lágbó lé bí mo ṣe wà. ẹnu àjọ lọ ni bó o bá kọ̀ tọ̀ lọ nídìí ọ̀dọ́ kù àjọ lọ bẹ́ẹ̀ dédé. Elédùmarè kí ni mo ṣe ọjọ́ kẹpà ọjọ́ kẹrẹ ta ni mo fẹ́ ro tèmi fún o ta ló rìn mí wọ̀ o. mi ò ti tó ẹ mọ̀ bàrà jẹ́ jù ní bá ní òdùn ìkó náà mú tiẹ̀ ta kó lù ú pa ẹ̀gbọ́n mi ẹ mọ̀mọ̀ dá ìsàn síra yín lára. ẹ mọ̀ bàrà jẹ́ ẹ ló ti tó kí n mọ̀ ké mọ́ ẹ dákun ta ni mo tún fẹ́ fi ṣìkejì ara. ìyá mi ẹ dákun ilé kejì béèrè kan lọ́wọ́ mi níjọ́ tí ìṣẹ̀lẹ̀ burúkú yìí ó ṣẹlẹ̀ ibo gan ni ọ̀sà tó ń tọ́ sọ fún yín pé òun lọ àbí. kò síbi méjì tó dágbére fún mi jọ̀dọ̀ ọkọ̀ fà lọ. ó ṣàfùntán ìyá mi níbo ló dà ìyá mi mo fẹ́ tó dọ́dọ̀ ọ̀pá níyì mi. láàjì yìí ìwọ ọmọ yìí ó sì ṣàánú mi ilé ṣùgbọ gbogbo ilẹ̀ ló dúdú lábí dùn yìí ṣé dandan ni kò lọ́dọ̀ rẹ̀ lálẹ́ yìí ni. ìyá mi mélòó ilẹ̀ tó dúdú ìgbọ́n níwèé lọ níwèé dé ní ìsìn tẹ́lẹ̀ funfun bó lé funfun wà sí àyìn oúnjẹ tí mo fẹ́ lọ gbé fún rẹ̀ ní ìsìn ní lọ nílédè òun nípa jẹ́ tètè mọ́ lọ. ìjọ ọkọ mi ẹ fọ́ kúkú gbaláńtà dání gbá dání. Ikú àtúrò wọlé, èèyàn àtúrò jáde. Tani ọmọ pé ikú àtúrò tó wọlé gan lè yan àtúrò tó jáde. Dájúdájú ajẹ́págùn máa ní ràn ló pọ̀ ìṣàfún tọ̀. Àìjẹ́, ò bá mọ̀ sọ bá wọn. Wọ́n ti mú kọ́fà lọ lé baálẹ̀. Baálẹ̀ sì ní káàsì fún káwọn ṣe ìwádìí. Nǹkan mẹ́rin tó pa á. Ẹ jẹ́kun, ọjọ́ wo gan-an fẹ́ ṣèwádìí ọ̀hún dà? Àbí bó bá pẹ́ bó bá yá náà níbi wọ́n dojú ọ̀rọ̀ ọ̀rú ni. Àmọ́ kúkú yé mi pé bó máa ráyé bá dá tó ò bá dá dáadáa ilé bí ọba mi òkè yóò tún dá. Ẹja fi wọ́n lé lédùn ẹ̀ lọ́wọ́ kí lédùn ò sí ìdájọ́. Ó ti di dandan. Àfikún ọlọ́run dá o. Ṣáàjì àwọlé ẹ̀gbọ́n mi. Ẹ̀jẹ̀ àwọlé ẹ̀jìdé. Ẹ̀jẹ̀ wọ́n àárín ìṣàmú bẹ́ẹ̀ lọ bá rẹ̀. Ẹ̀jẹ̀ mi ẹ̀jìdé dákun. Omi lọ́kọ̀ náà. Ọjọ́ pátápátá lọ́kọ̀ ọ̀hún. Ẹni pa gbólógbó kì í kárú. Ẹni pa kàlàmọ̀kọ̀ kì í kásù. Ẹni pa pátápátá irú wọn kì í kárú mẹ́ta. Òrìṣàfúntà ọ̀kẹ́rẹ́ ọmọ akínyàn káàsì náà gbúdọ̀ sọ́jọ́ ìwọ ló mọ̀ ṣọ́gùn ìwọ ló mọ̀ ṣọ́gùn Òrìṣàfúntà
ìwọ ló máa jáde lẹ́gbọ̀nsẹ̀ ogun ọmọ ṣe o àwọn èsì nìkan dárò òun kan ṣe ogun máa jà o. ṣé rí gbogbo àlátà ẹ̀pẹ́ láwọn àpẹẹrẹ làwọn onílẹ̀ fi ń hàn yìí. àpẹẹrẹ. bẹ́ẹ̀ ni ǹjẹ́ ẹjẹ́ mọ̀ nípa àwọn onílẹ̀ ń bínú balẹ̀ wọ́n pé bí fá bá fẹ́ bínú àmẹ́wúrẹ́ dúdú bọ fá bọ́ pẹ̀lú bá fẹ́ gbà sí mágùtọ̀ bọ̀lọ̀jọ̀ ṣéwù ètùtù èèwọ̀ ló délẹ̀ yìí o kí mọ̀dọ̀ wò aláboyún tó bí méjì títún gbin baálé ṣe mọ̀ pópó inú rẹ̀ tóbi o. ìyún túmọ̀ sí pé késekése lẹ́rí o kàṣàkàṣà ń bọ̀ lẹ́yìn kàṣàkàṣà sì rèé bàbá késekése ni baálé borí yìí náà. ẹ̀yin kọ́pà wa kí ló dé wá dé àti ẹ̀dẹ̀ wá rí pé kẹ̀tẹ̀ wá kọ́ wa mo ṣé nítorí ọ̀rọ̀ òrìṣà fúntọ́ tó ṣẹlẹ̀. ṣé kò tó torí ni ṣé yìí ò mọ̀ pé tí ìlú ò bá dùn ọmọ tálíkà kankan ò lè rò díẹ̀ mọ̀. ẹni tó ṣẹlẹ̀ ikọ́ lára àwọn kọ́pà tájọ wá sáà nílùú yìí wọ́n ti mú un sáà mọ́ báyìí wọ́n dẹ̀ fi òfin lélẹ̀ rájá ètò wọn lè fẹ́ máa wá ẹ má ìwà fọ̀ náà o ẹ má ìwà fọ̀ náà. ẹ wo ibi tá a lè bá yàrá já wa ó wà o kódà mo mọ̀nà náà ní pàápàá ẹ mọ̀ nǹkan tá a sì mọ̀ àbá lè mí mú wá o bẹ́ẹ̀ bá sì lè gbà wọlé yóò sí ńlá fún mi. ẹ ó yà jágbọ̀ jágbọ̀. èmi ò bá ní pé bóyá ká kúkú wa máa kọ́ ọ lálẹ́ ká máa ṣèkọ́ alẹ́. ló bá tán. ó ní ẹ̀yìn alẹ́ àmùdá. ẹ̀kọ́ alẹ́ àbí kí ló bí ẹ̀kọ́ alẹ́ à ń jẹ̀kúrú kó tán ìwọ tún gbọ́n ẹ̀ fáwọn à ń jẹ̀kan lẹ́nu kò ìtàn o tún fẹ́ dá mi ilẹ̀ ẹ jọ ẹ dákun ẹ má wá kẹ́kọ̀ọ́ alẹ́ o kò sẹ́kọ̀ọ́ mọ́ lásìkò ẹ jẹ́ dá dúró. Yorùbá láti ẹ̀ sọ̀rọ̀ lákòwe ó ní òkó kì í wó ruru káwá ruru Yorùbá lẹ́rẹ̀ tún sọ̀rọ̀ látúnkòwe ó ní. àbú tó bá fẹ́ sọ ní sùúrù tó bá fẹ́ sọ Yorùbá máa hẹ́dì díẹ̀ èwo ni òkó kì í wó ruru. ẹ wo ẹ tiẹ̀ fún lẹ̀ ẹ wo ẹ̀yin guys ẹ má bínú èmi á ní kẹ́ máa lọ náà for now gbogbo ẹ̀kọ́ yẹn ẹ̀ ń kẹ́kọ̀ọ́ láàrẹ̀ ẹ̀kọ́ lálẹ́ yẹn tó bá ti yàtọ̀ bá ti resolve issue tó wà nílẹ̀ yìí a máa mọ bá a ṣe máa ṣe. ó dára kò burú láti mọ orí ọ̀rẹ́ mi jẹ́ àná. àwọn alákòóbá. fẹ́mú ọmọ ẹ̀ mo láìkẹ́ gan ó ní kí mo máa kọ́ ẹ̀kọ́ alẹ́ lọ má kọ́ náà ṣé kò yí ẹ náà. ẹ ṣe sùúrù mọ̀nà nísìnyí ṣé ọ̀rọ̀ obìnrin ló wà nílẹ̀ nísìnyí báyìí ni Yorùbá lá sọ̀rọ̀ lákòwe ó ní tí òrù ó bá kó òkè tó bá kún ilẹ̀ ó níbi tó máa gbé èkè nígbà tí a ń sọ̀rọ̀ bí ní ìsìnmá jáde níbi tó wà náà lọ́dọ̀ sẹ́ríkì bí a kí a wá solution tá a máa fi lọ mú ní ìkú oníbẹ̀ sọ ọ̀rọ̀ obìnrin tó fẹ́ wá ní alẹ́ wá kó ẹ̀kọ́. well all right but nǹkan kan wá strike mind mi ṣe jẹ́ ká dọ́dọ̀ níyì ká wá bá ṣe fẹ́ snake dọ́dọ̀ ẹ̀ ká lọ bèrè pé níyì ṣé lóòótọ́ ìwọ ló rape ọmọ yìí ti dead kó jẹ́wọ́ fáwa àwa dẹ̀ mọ ohun tá a máa wá ṣe nígboro. ẹ fẹ́ snake lọ síbo ibẹ̀ náà tó bá fi lè lọ ká wọn mú bẹ̀ pẹ́rẹ́ iṣẹ́ náà máa mú gbogbo wálẹ̀ o. ẹ jọ kí ló dé torí tó lọ ẹ sọ̀rọ̀ mi gbọ́ kí ló dé ẹ sọ̀rọ̀ nìyí. Mama, wallahi we dey class with the lecture students. Na so one of our colleagues I just disappear wallahi. ẹ wo torí tó lọ́wọ́ bàtà ló mi gbọ́ gbogbo tó ń sọ yìí. Na so he just disappear. One of our friends. ẹ jọ mi gbọ́ gbogbo tó ń sọ tabarẹ́ tó gbọ́ gbogbo nǹkan tó ń sọ kó ṣàlàyé fún mi gbọ́ ẹ jọ. nǹkan tó ń gbìyànjú àti sọ ni pé ṣàdédé dàwà níbi tá a ti kọ́ àwọn ọmọ ẹlẹ́kọ̀ọ́ Fẹ́mi ọ̀kan láàrin wa ó kọ̀ dédé pòórá ni. ó ṣe kí ni disappear ó pòórá nígbà wo wọ́n ní. ilé iná súnmọ́ mi báyìí òun ní kásá ni wa. pòórá kẹ̀ ẹ wẹ́wẹ́wẹ́ ìyẹn ló ń dààmú ẹni ìṣòro ní kọ́kọ́ máa gbọ́ ẹ jẹ́ kí ẹ yára ilé balẹ̀ ya láti lè nílé bẹ́ẹ̀ disappear kẹ̀ ọlọ́run wò. ẹ ṣì wà lórí ẹ̀bẹ̀ yìí náà orí ẹ̀bẹ̀ yìí lẹ ṣì wà ó ti dè wọ́ bẹ́ẹ̀ ni èmi ò ní pẹ́ bẹ́ẹ̀ sì ni mi ní gbà báyọ̀ báyìí lè ju ẹ̀bẹ̀bẹ̀ lẹ́lẹ̀ nígbà igba ibi pẹlẹbẹ náà ló padà múlélẹ̀ bẹ́ẹ̀ ni àfi bẹ́ẹ̀ báyìí lè jẹ́wọ́ ẹni tó bá pa ọ̀ṣà fún tọ́nu yín láì ṣe bẹ́ẹ̀ ilẹ̀ ó mú yín. ẹ mọ yóò ṣá
ẹ jọ̀ọ́ ẹ ṣàánú wa mo fẹ́ kẹ́ mọ̀ pé a lè mọ̀ kankan nípa ikú Òṣàfúntọ́ ká má sọ àbí ṣé bí gbogbo wa ṣe ń kú táwọn yọ sọnù bí ìgbàlẹ̀ yìí ṣé òun ló dùn mọ́ wá nù ni ẹ jọ̀ọ́. ẹ̀yin sọ pé èèyàn mọ̀ kankan pa ẹ̀ ẹ wò ó kẹsẹkẹsẹ la rí o kàṣàkàṣà ń bọ̀ lẹ́yìn kàṣàkàṣà sì rẹ̀ bàbá kẹsẹkẹsẹ ni. bàbá ẹjọ́ tó rọ lọ ẹ tiẹ̀ fún mi ní yọ̀ǹda kí n máa lọ lé tó gbogbo nǹkan tó bá fẹ́ ṣẹlẹ̀ síbi kó bá ṣẹlẹ̀ síbi lọ́dọ̀ àwọn pẹ́rẹ́ǹtì mi ẹjọ́ tó rọ lọ́hùn. wọ́n tún bọ̀rọ̀ jẹ́ wọ́n bọ̀rọ̀ jẹ́ ẹ wò mí bí kọ́kíkọ́ nù yín bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ilé gbìyànjú láti kọ́ nù mí ilé ó sì lẹ́nu yóò gbẹ̀yìn mi. aláwọ̀rún ti dẹ̀wù sí lọ́wọ́. ó ti sú mi ò kí ni ní ìṣe báyìí fún pẹ̀lú bẹ́ẹ̀ni àti ní ìdè ṣe close kò ṣàlàyé nǹkan kan fún mi máa tún máa bí ẹni kò rí bẹ́ẹ̀ ó ní ẹ̀yẹ tí làgùdọ̀ kúrò ní òru báyìí kí la máa ṣe báyìí. ẹ ní lọ́bì kankan yes kò sí ibi tí ẹ fẹ́ lọ tí gbogbo wa bá ń sọ pé níyì ṣe báyìí wàá ní kò lè ṣe tábà ní níyì ló do this wàá ní kò lè ṣe ìṣèbó trust ẹ ọ̀rẹ́ ẹni kò rí kò sùn ẹni now ìwà tí ní ìdí fọwọ́ yín fashion ṣòwò dẹ̀ jọra kó jálè yín lórí. mi mọ̀ nǹkan kan pa ṣé wọn náà believe pé mi mọ̀ nǹkan kan pa ẹ ni. wàhálà ti dé báyìí ó ti ṣẹlẹ̀. kò sí bí wàhálà ṣe lè ṣẹlẹ̀ tó má jáde èmi máa kó inú ilé tí ó sí nǹkan tó máa ṣẹlẹ̀. wàhálà ti dé báyìí o kí la máa ṣe báyìí. ẹ wo ẹ̀yin guys nǹkan tí ìyá yẹn sọ náà padà ṣe o because èmi ò rẹ̀ sí lórí pé mo fẹ́ sájáde kò ní mi kí wọ́n lọ para mi sáfíìsì ni mo dágbére fáwọn òbí mi pé mò ń lọ mi ò lè wá kú o kí ni mo ti ẹ̀ sọ ṣe bí wọ́n sọ pé ẹni tí ò jẹ gbì kò lè wá kú gbì. ìgbà ó ní kò ní kàn wá báyìí ṣe bóun ni níyì dá gbogbo ẹ̀ sílẹ̀ ń sìn àwa là ń forí kò sọ́nà tá a máa gbà jáde báyìí. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹbí máa rọ̀ wá náà ká ṣe sùúrù because màmá yẹn ní àṣìmárí solution àmà lójú tu ẹ̀ so ó tún ká máa ṣe because tá a bá sọ pé à ń rìn kiri à ń sá kiri náà tá a bá lọ kó sẹ́rẹ́ inú kú ọlọ́mọ àjàrí kò ṣe dáadáa ẹ ti understand but inú náà mi ò lè kú náà assisted so ẹ sáré ká ṣe sùúrù síbi. ní tó ti wà lọ dùn mí jù òun ni ti fẹ́ mi tí ní ìlọ fi tiẹ̀ kó bá look at how gentle that guy is. ó ṣàánú mi ò fẹ́ kú o. èṣẹ́ àwa tiẹ̀ ti wá jáde báyìí àmọ́ ẹni tó kàn báyìí. ẹdú ẹ wò ẹ má jẹ́ ká gbọ́n a lè sìn ín ju ibi tá a sìn ín dé yìí náà lọ tí kò bá ṣe fẹ́ dá sí wa gan ni kò jẹ́ ká mú yín mọ̀nà lóòótọ́ ní pé gbogbo ọ̀nà tó wọnú ìlú wa ni wọ́n ti rò ó ṣùgbọ́n ọ̀nà kan ṣo yìí wọn ò kí ń fojú sí lára òun la ṣe ní kẹgbà bíbà àmọ́ ẹlẹ́dàá ìyá yín yóò sìn wọ́n. Ṣégun, thank you very much I really appreciate you ṣùgbọ́n ìwà fọkànbalẹ̀ tá a bá ti délé everything bá ti settle down ká tó padà wá tá a bá ń bọ̀ àbáyé náà kọ́ dání. ẹ̀yin náà dá àmọ́ kí ló dé àwọn ìwé tẹ mú gbé òun àwọn báàgì kí ló dé tẹ ìgbẹ́rù. báàgì kẹ ọpẹ́lọpẹ́ Ọlọ́run ọpẹ́lọpẹ́ yín wọn ò fẹ́ ká jáde kó nù ìlú yìí ọpẹ́lọpẹ́ yín láti fẹ́ sneak out kó nù ìlú àyè. Ọlọ́run ṣe ìyẹn kí ó sọ yín Thank you very much. sábẹ́sì lọ ní kí wọ́n ṣe é lè yí o kí ni mo ṣe fúnra mi báyìí mo ti lọ kó ara mi mọ́ṣọ́ lọ ọlọ́mọ ṣáàdùn mi lọ́dọ̀ mi ṣáàdùn mi o. ìwọ oorun bí o lè sá lọ ẹgbẹ̀rún Samuel ò lè sá mọ́ Ọlọ́run lọ́wọ́. wàá jẹ́ bí ìtìká òkú ló ṣèṣì tó fẹ́ jẹ́wọ́. ẹ ṣe sùúrù ẹjọ́ wí tẹnu rẹ ẹjọ́ wí ẹyọ lọ́pàá aláboyún tó bá bí méjì títún gbin ọkùnrin rẹ̀ tó fẹ́ wí ni bẹ́ẹ̀ ni ẹjọ́ wí tẹnu rẹ̀ ó yá máa wí. sọrí kì í ṣe ọjọ́ tiwa náà nígbà tó jẹ́ níyì pẹ̀lú Òṣàfúntọ́ àwọn méjì bẹ́ẹ̀ sì fi àwọn yàrá lójú bí ìgbà tó yẹ pé kò sẹ́lẹ̀mí tó wá òkè
òun ló yẹ ká mọ ọ̀kadà plan wà lórí wọn. aláwí mi ti tán láti ìjọ tó bá ń gbọ́ brooklyn. bro má bínú wọn lálàáwí ẹ̀ tán ṣe òun gbé lóṣù mi. olóṣòkè ti bá èlò náà fún wa òótọ́ ni èlò náà fún wa ṣé o mọ ìtọ́ ń ta designer tó wọ̀ yìí ni o mọ ìtọ́ ń ta wristwatch o mọ ìtọ́ ń ta wristwatch yìí náà òkè tó bá ti ya rago èyí nínú owó kí ló kù mọ́. ẹ máa gbọ́ aláwí tán fún wa wọn ní ká máa ṣe ká máa rà owó tán fún wa wọn ní ká máa fi sustain ká máa fi jẹun ni kì í ṣe bí ká máa ra wristwatch ká máa ra waist. Sùn lè ṣé mo mọ wípé ọmọ òṣàkùntàn yìí ọ̀rọ̀ bíbí náà wà lọ́kàn ṣe máa ṣe gbogbo yàwó yá mo ti gbọ́ ọmọ yẹn ti pé ọmọ yẹn straight ọmọ yẹn ní curves ọmọ yẹn wà sexy ó tún wá mọ̀ ọ́rìn tó bá wá mọ̀ ọ́rìn tó dẹ̀ wà sexy ẹ jọ ṣé níyì nìkan ló ń kó máa jẹ nǹkan tó dáa ṣé níyì nìkan ló gbé orí lọ́pàá ni náà tọ́mọ ẹ̀ bá wá sílẹ̀ oúnjẹ tó bá wọlé ìlú màsí fún ajẹ́ òun lẹ́ ń sọ ibi everybody wọ́n ń sọ ìwọ́n lọ́wọ́ mo broke mo broke ṣé ní ilé ẹ bá sọ for a second pé ẹ̀jẹ̀ yẹn guys mo broke ẹ jẹ́ ká ro náà ẹ̀kọ́ tílẹ̀ ibi fún ara mi ti ní plans nílẹ̀ ọmọ yẹn kò tó dàbí ẹni pé mo ti rí àwọn àjọ máa carry out plans yẹn because like mine the pink has won. Companhia. Olórí ní níyì ni gbogbo wa mi báyìí. Nǹkan bá gbélé wa kọ́ bá mi. Tótó yìí ẹ̀wọ̀ ẹsẹ̀ sùúrù. Ẹ má fà á gidi mu tó mọ nǹkan tó fẹ́ ṣe báyìí sí bẹ́ẹ̀ ni olóyè wà á fẹ́yìn nílẹ̀. Tó bá rí nǹkan tó máa ṣe fún mi nìyẹn tí wàá fi ní ìjọ máa ṣe ní wà máa ṣe fáwọn náà bẹ́ẹ̀. Ẹ ti tọ́kọ́ mi. Ẹ̀wọ̀ ọ̀gbẹ́lẹ̀ náà yìí. Lágbọ̀n ilé ló wà. Lágbọ̀n ilé ló wà. Yìí ọ̀gbẹ́ni wa máa ń kà. Nísìnyí èmi mo wọlé náà. Ìwọ ló fi wọlé. Ìwọ ló fi wọlé. Hello. Omi wọ́n bá o. Eléyìí ń jẹ́ ọ́n díwọ́ ni. Ó ti pa. Ó ti pa. Ó ti pa. Mo sọ. Ọmọ ẹ̀ ti tẹ́ kẹsẹ̀. Ọmọ ẹ̀ ti isi ìwọ ni mo ní. Ó ṣe máa ṣí. Ó ṣe máa ṣí. Kọ́pà mo wá ṣe rí. Kọ́pà mo wá ṣe rí. Èmi bá mi wọ̀nyí kó bá mi. Èrè là ń ṣe. Yóyá dìde. Èrè là ń ṣe. Èrè là ń ṣe náà. We are just playing. Ẹ ní lójú ẹ fún o ẹ sì ní lẹ́ẹ̀kẹ́ òṣù ó wá dà wà ní sẹ́ẹ̀rí òun ọ̀dàlẹ̀ balẹ̀ fún lòun ẹ wá gbọ́ sẹ́ẹ̀rí gbogbo ẹ̀yin tẹ́ ẹ kù ẹ̀yin ò ní délé bẹ́jọ́ ẹ̀ ní délé bọ́pọ̀ ẹ wà ní kúmọ̀jì mọ́wọ́ bí lójú ẹ ṣàṣeyọrí o gbogbo ògùn yín tẹ wọlé ayé yín tẹ fẹ́lẹ̀ lẹ́rìí yóò ẹ wò ẹ fílẹ̀ ẹ jẹ́ ọmọ ọba tiẹ̀ lọ ọ̀dàlẹ̀ ni ọ̀dàlẹ̀ bẹ́lẹ̀ kú o ẹni bá dalẹ̀ abalẹ̀ lọ o ọ̀dàlẹ̀ balẹ̀ kú sẹ́ ẹni bá dalẹ̀ abalẹ̀ lọ nílé abẹ́ ní ẹni mò ń pè o. Kọ́pá níyì Wunmi orí yẹyẹ ní mògùn ta iṣẹ́ ló pọ̀
orí a máa fi ni pamọ́ torí alápèpa àìmọye wàhálà míì tí ó fẹ́ ṣẹlẹ̀ sí èèyàn tẹ́lẹ̀dá rẹ̀ ó sì gbé pamọ́ yóò wá mọ́ bínú lọ́hùn pé orí òun náà fi ń pamọ́ wàhálà wo rèé láì ní mọ̀ wípé àìmọye wo ló wá ń gbé fòun ta má bínú o lórúkọ gbogbo ìlú yìí àti gbogbo olóyè pátá la fi ń bẹ̀ ọ́ pé kó o má bínú tó bá tiẹ̀ jẹ́ wípé o wá ti wà ń ta gbogbo aburú tó wá ń ṣẹlẹ̀ sáwọn ọmọ ti bí tí wọ́n lọ́wọ́ nú ẹ̀ wọ́n ló ṣẹlẹ̀ sí ń kọ́ kí ló fẹ́ bí lẹ́bi máa ń fa mo fi orí gbogbo ìlú bẹ̀ ọ́ àbí olóyè. bẹ́ẹ̀ni baálé ọkọ ló bàǹtàbàǹtà kọpa níyì o lórí tó lò ṣé kó jẹ́ pé ìgbà tó sọ pé ìwọ ló pa ọmọbìnrin òun kí baálẹ̀ ti wá lọ agbára kó ti pàṣẹ pé kó lọ bẹ́rì rẹ̀ dànù fógun kí ló ṣe orí rẹ̀ wá gbà ẹ́ kúrò nínú ọ̀kìkí ayé ìwà tí ń ṣe orí rẹ̀ ni kó mọ lọ́bọ́ ó kú oríire àbí kí ni. ọba níyì ò ní bínú ni orí ò wá ní takò ẹ o ò ní ṣìrìn o ọjọ́ tíbi bá ń pọ̀ náà ò ní bá wọn rìn o ọjọ́ tíbi bá ń palẹ̀ ò ní sí nílé o má bínú kó sí gbogbo tá a máa sọjú pé má bínú lọ. ẹ̀rín gangan ni ọlọ́pẹ́ ọ̀dẹ̀ láti dúpẹ́ lọ́wọ́ ẹ̀yìn ọ̀gbìn torí pé ẹ̀yìn gangan lè ṣe jù tí ẹ ní sùúrù tí ẹ ò fi wàdùwàdù àbí ìbínú pàṣẹ wípé kí wọ́n lọ ṣe ìdájọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ tó tó bá yẹ pé baálẹ̀ ti ṣe ìdájọ́ wípé kí wọ́n lọ bẹ̀rẹ̀ olú ẹ̀ fógun kí la fi máa sọ lẹ́nu ṣe bí òun láṣìírí ti wá tú yẹn wọn kàn máa sọ náà bó máa ṣe o ọ̀nà ẹlẹ́ni dẹ̀ tirẹ̀ ru tí ò ṣe títẹ̀ but mo dúpẹ́ mo jẹ́ kí n dúpẹ́ lọ́wọ́ ọlọ́run náà torí pé ọlọ́run ló fi padà bá fojú àwọn àṣebí hàn ẹ ṣe. gbogbo ètò tó yẹ kí wọ́n ṣe fún ọ gbogbo ẹ̀ láṣẹ nínú ìlú ìkọ́ tó ti kó pátápátá àṣẹ ẹ̀tọ́ fún ọ kó fọkàn rẹ balẹ̀ jọ sí ọ bó ti rí nù. ẹ ẹ rí pé ṣé ń bọ̀ kò ní jẹ́ má ké mọ́.